Ajewumi. I found love in a strange land. Morocco infected. Morocco modelero. Moya na titi modemota. Shugbo dabi mo ti doko dele danimo. She isn't the girl that I used to know. Ajewumi. Malude, malude. Odeli lomo wale. Odeli lomo wale. Eroteteji, terola uifero. Erochekile homo, terola uifero. Jebi ti di baba jeton doli di lo mata. Oh, terola uifero. Oh, so dia e pe ko lohun so wa ni e ni so pe amosare ayangbe ajadu ṣùgbọ́n ó bá sùúrù kango ti pe fa lowo tele kini èló lele wo kilele owó ọkọ̀ tẹ́ gbé mi nlele ni muri 5 èló lówó mi o oda o 300 àpò kan abon le mi fẹ́ gbà o 300 bẹ́ẹ̀ ni ẹwẹ̀ yín sherry kí ló jọ express ẹ jẹ́ lọ páàkì mọ́tò kẹ́ lọ máa dáná lọ express 300 kọ́ 700 ni èmi ṣé kìí ṣe pé ó fẹ́ godo kílé tẹ́ pé mi ni wọ́n fẹ́ fi kọ́rọ̀ sọ tá wí tó ṣe ya tulutulu bí òkú gbẹgbẹ wọ́n di oni báwọn wèrè alákọ̀wé tẹ́jọ́ ń gbéra yín kí tí wọ́n bá rówó tí wọ́n fún ọ wá lè wọ́ lọ́kọ̀ kan tí ọmọ yàn lálẹ́ tí ọmọ fi mọ́tò gbé ọ káàkiri ìgboro ká tó wí kó tó mọ rin ṣẹ́kì. ó ti yé mi nǹkan tó ń ṣe yín ò ṣe mí ni àjẹbẹ ẹ̀yin gan ẹ délé ẹ bú sẹ́kùn ni torí màá bá yẹ yín jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ bọ̀bọ́ yín ṣe mí kò mú mi kí n sọ̀rọ̀. èmi gan rí pé mẹ́wàá ń sí ọ mẹ́wàá ọba mọ̀ sí ọ ọmọ bú èmi irú rẹ ọmọ bú èmi awí òkètè lọ́dà awí táyọ̀ orí bíi sálámọ́ ó ní nǹkan ń ṣeun ẹ̀hàn ẹranko. ṣé lórí burúkú nìyí ni ṣé torí mò ń respect yín mò ń pè yín bàbá ó yá wèrè ni. ṣé o jù mí lọ ni ìṣẹ́ ló mú ẹ gbọ́ ó jù mí lọ náà ṣé torí mò ń kún ẹ lé olè 300. ó ti yé mi pé nǹkan ń ṣe ọ lóòótọ́. ṣé olórí burúkú nìyí ni ẹ tún ṣoògùn ni. ẹ̀hàn ẹranko. a ti mọ orí burúkú ọmọ babaláwo olùṣíkú tó pọ̀fọ̀ orí ẹ̀. ó yé mi. kó sì lọ wèrè. ọ̀rẹ́ ti yé mi pẹ̀lẹ́ sorry for your life. má ṣe báyẹn bá mi sọ̀rọ̀ now what do you mean. Read my lips. The action of the organization you represent is a total waste of time. Tẹ́ bá need èèyàn, you don't place an advert for it. Company tí o mọ nǹkan tẹ́ fẹ́ ṣe bíi ti yín báyìí ló máa ń jẹ́ kí applicant bíi ti wa ká lose hope nínú system wa yìí. Please don't insult me. Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló máa ń rí lára àkókò gàgàrà bíi ti yín báyìí. Ó bẹ́tà kẹ́ má gbé vacancy síta mọ́ torí gbogbo àwa ta perform dáadáa nínú interview lẹ ti drop ẹ ti fi man no man ẹ ti fi settle ọ̀pọ̀lọpọ̀ nú ẹ. Ẹ ṣáà máa rántí pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá láyé àwọn ọmọ tí yín náà ń bọ̀ lẹ́yìn. Get out of my office. Tẹ́lẹ̀ nǹkan. Now get out. Out. Get out of my office now. Out. Out of my office. Out of my office. Ṣé tún fagbó ni?
Why has life been so unfair to me? Ṣé mi nìkan ni? Tí bá lọ síbi ọ̀nà onílà, tí mo lọ bí ọ̀nà ọ̀la, ó ti ń sú mi o. Ó ti ń sú mi o. Ṣé mi ní wọ́gbọ́n dá sọ̀rọ̀ ara mi báyìí? Kí mo ẹlẹ́dẹ̀ tó wọ̀gbà. Ọjọ́ ń lọ o. Hello, uncle. Sir? Bákan náà ni o. Wọ́n ní ká padà wá lé ní padà wá lọ́la, gbogbo ẹni mo dẹ̀ ń ṣe follow up sí, ṣùgbọ́n kò sí tó ti work. Mo ń gbà. Mo ń gbà. Àmín. Ọlọ́run á fún yín ṣe o. Lágbára Ọlọ́run á bọ̀ sí, lágbára Ọlọ́run. Ẹ ṣé uncle. Ẹ ṣé uncle, ẹ ṣé gan. Mo ń jẹ́ kí lè bọ́ sí o. Gbàdúrà wọ́n ti fẹ́ jẹ́. Wọ́n á fi gbàwẹ̀. Wèrè wo nìyẹn? Olórí burúkú. Ṣé kí n gbé ṣépè ni? Mi ní gbé torí ẹni tó máa fi kún tara ẹ̀ ló ń wá. Wọ́n ṣàánú mi. Ṣé olórí burúkú lè dìbò? Pastor, ìrètí pípẹ́ tí ń ṣọkàn mi láàárẹ̀ o. Ó ti ń sú mi o. Gbogbo ibi tí mo wáṣẹ́ dé bákan náà ni. Àwọn tó tún ṣàánú mi tó ń yá mi lówó. Ó ti ń sú wọn. Kò sẹ́ni tó tiẹ̀ fẹ́ yá mi lówó mọ́ báyìí. Pastor, ọ̀rọ̀ ayé mi ti ń sú mi. Sister Wumi. Sir? Bible says that many are the affliction of the righteous, but the Lord delivereth them from all. Ibo lẹ fi ìgbàgbọ́ yín sí. Bíbélì sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a dẹrù wíwo lé lórí. Bí àjàgà mi fúyẹ́, ó nìkan lẹ lè wá sọ́dọ̀ ẹ̀ tí ó fún yín ní ìsinmi. Má yẹ kí ọkọ̀ bá yín lẹ́rù. Gbogbo ìgbà aláṣẹ gbé lọ́wọ́ wa. Àbá ṣe. Mo ti mọ nǹkan tó ń ṣe yín. Máa fún yín ní kókó àdúrà kan tẹ́ máa gbà fún ọjọ́ mẹ́ta pẹ̀lú Psalm 24. Tẹ́ bá rántí nínú Psalm 24, Bíbélì sọ wípé ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà. Kí a sì gbé yín sókè. Ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá. Ẹ wá fi gbàdúrà kíkankíkan pé ọba ògo wọnú ayé mi wá. Gbogbo ilẹ̀kùn ìṣerere tí a ti tì mọ́ mi, Olúwa jẹ́ kí wọ́n ṣí, kí ògo mi kó buyọ̀. Tẹ́ bá ti ń ṣe léyìí, ìyanu á ṣẹlẹ̀. Màá dúpẹ́ o. Ẹ ṣé gan. Ní àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ mẹ́ta Psalm 24. Má gbà. Ẹ ṣé gan dáadáa. Ẹ ṣé dáadáa. Ẹ ṣé gan. Ẹ̀sùn máa jẹ́ ká gbàdúrà. Kìdádì. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ agbẹ́yìnga yìí lógo fún àǹfààní tẹ́ fún wa láti wà níwájú yín, bàbá ìgbà ọpẹ́ wa. Àmín. Ìránṣẹ́bìnrin yìí bó ti ń jáde lọ, Ọlọ́run ẹ̀ mímọ́ ó yẹ ẹ̀ dára. Àmín. Wumi, sórí gbogbo pé wọ́n ní kó wá lónìí kó wá lọ́la tí òkú láyà tó ń ro ìkó tó lè máa ro. Má jẹ́ yan ọmọ discourage rẹ̀. Gbogbo bó ṣe ń wo náà kò sí sẹ́ńtà. Ń fìpí ara rẹ̀ lẹ̀ fún ọ ní pé tó tíṣẹ́ bá dé o kò lè mójútó kọ́ ọmọ bó ṣe mọ́ sí dáadáa. Àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ kò ṣiṣẹ́. Iṣẹ́ wọn kí ló fi ń ṣe yìí?
Uncle, èmi gbọ́ tí yín tẹ̀yin ò bá gbọ́ tèmi o. Èmi náà gbọ́ tiẹ̀. Àwọn photocopy certificate rẹ ni mo ní kó wá dà. Ẹyọ kan ló mú wá ni. Kí ni màá sọ ọmọ ìbáyìí náà? Ẹyọ kan tó dó. Tó yẹ kó o ṣe bíi mẹ́wàá wá kí n bọ́ abáwọn ọ̀rẹ́ mi tó nílé iṣẹ́ ke wáyà ń kébù ẹ tó nílé iṣẹ́ ọṣẹ ọwọ́ amẹ́yọ kan ṣoṣo wá. Kí ni ẹlòmíì ní certificate lé báyìí ó ṣe photocopy ẹ rẹpẹtẹ ó tún laminate ẹ ó kó káńfọ̀ lé lórí káyọ̀ wọn bàjẹ́ ọwọ́ amẹ́yọ kan bọ̀ Ọlọ́run wáṣẹ́. Màá kó àwọn yòókù sí wa lọ́la. Má ṣe yọnu yín ní fún àwọn kan lọ sí ọkàn yẹ pé photocopy náà ló tún mú wá náà ni tẹ́ bá lọ rí ṣe ní ìṣe lọ́dún photocopy tí ń lo kerosene obì ọ̀gá tó dúdú rárá náà ni àwọn àmọ́ bàbá ṣe ṣíṣá kò sí wàhálà kò sí sẹ́ńtà ara obìnrin ẹgbẹ́ mi ń ta ice cream tí wọ́n tún fi hàn lo kẹ̀kẹ́ tí wọ́n tún fi kú láàrú kì ọ̀rọ̀ ṣàánú wa ni. Ẹ ṣé uncle, ẹ ṣé mo dúpẹ́ ẹ jọ̀ọ́ ẹ fi mí sọ́kàn. mo fi ọjọ́ kan bí ọjọ́ ọkú ni ọkọ oríṣẹ́ náà ní ààyè tèmi gbogbo mu wá lónìí yóò tún dínkù máa lọ ọba ti jẹ́ ń pè lórí fóònù ilé ni o sì máa lọ tààtà o. Ẹ jẹ́rìí. wọ́n tún yá mi kankan o máa bá olùkọ́ mi lọ kọ́ sí ipa wọn yàgbé kan. ó tún ní ìdíwó ọ̀rẹ́ nu ẹ̀wúwì náà ni ẹ̀mí ẹ̀ ṣe bíbí ẹni owó pọ̀ lọ́ọ̀ mi wọ́n ti ṣe bíbí ẹ̀ wọ́n ní wọ́n gba káàdì àbí nọ́mbà rẹ̀ yín mọ̀ sẹ́ndì owó sí ọ jáde fún ṣiṣẹ́ ìná kí wà lọ́ọ̀ bọ́ lọ́rùn mi sọ gbọ́. Èmi Ajé Ògúngún nísọ̀ onísọ̀ bòjì mo bá ọ múlẹ̀ lónìí o kájé ó máa bá ọ gbé Àṣẹ. kó o rájé lò Àṣẹ. kó o rájé ná Àṣẹ. kó o tún rájé jẹun Àṣẹ. agbádá ajé tí mo bọ́ fún ọ lónìí kò ní dagbádá ìyàmọ́ ọ lọ́wọ́ o Àṣẹ. kò ní dagbádá ìṣẹ́ Àṣẹ. bẹ́ẹ̀ kò sì ní dagbádá ẹ̀gbin mọ́ ọ lọ́wọ́. Àṣẹ. Èmi Ajé Yínjú Olódùmarè tí ń tẹ́ ní àtẹ ẹ̀ka fẹ́ni tó bá fẹ́ tẹ́nítì mo tẹ́nítì ọ lónìí o kíre gbogbo kó wọlé tọ̀ wá Àṣẹ. kó o di èèkàn láàrin gbogbo olóríire obìnrin. Àṣẹ. Ajé Ògúngún nísọ̀ onísọ̀ bòjì mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. Ṣó wá rí báyìí ó wàá tẹ̀lé mi wọnú ilé lọ kí n lọ pààrọ̀ gbogbo aṣọ tó wà lọ́rùn rẹ̀ torí ò gbọ́dọ̀ máa gbáṣọ dúdú padà lọ sí ìgboro kájé lè bá ẹ gbé kó lè bá àrájé jẹun títí láéláé. Ajewumi, I found love in a strange land. Morocco effective, Morocco modelero. Moyana titi mode mota. Kiri, iwo, gbogbo teri, ó lè dà kàn mọ́lẹ̀ tẹ́kọ̀ sí. Ó lè rẹ̀ ìwọ, 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 ìwọ tó mọ̀ náà sọ. Ìwọ tó yẹ pé sàkàsàkà bẹ́ẹ̀ ló máa ń sọ̀rọ̀ sọ́mọ èèyàn. Ìwọ, ìwọ tó yẹ pé tí ẹnìkan ní máa ń yọ. Gbẹ́nu sọ́hùn. Ìwọ náà lẹ́nu yìí. Ìwọ. Ó máa ṣeré. Ṣó yá wèrè ni? Mo kú ọ́! Mo rún ọ́! Mo fọ́! Ìwọ! Níbo? Ṣó yá wèrè ni? Àwọn wo ló ń fẹ́ sọ̀rọ̀? Wọ́n bọ̀ bánú tó o tún fọ́ ibi tí wọ́n kọ́ sí òní dáa ìwọ kan dáadáa yìí ó ní bí àkànmọ́lẹ̀ tẹ́pọ̀ sí síbẹ̀ náà sọ ni wọ́n ìdí ìlú ọdún láì fọwọ́kọ̀ ìsọdẹ ni yẹ̀yẹ́ láì mọ̀ rí ìpun ọdá tó ní jẹ́ kankan mọ́. Ó dà pọ̀ lórí burúkú ni àwọn wo ló ń bẹ sọ nítorí mi fẹ́ káṣọ ìdọ̀tí. Ajé ni ọmọ èmi mọ̀ dáadáa èmi mọ̀ yí pé nínú ìran ká fojú owó ṣiṣẹ́ káfẹ́ yẹ̀wò dànù lòtú wa ìwọ ká dáadáa yìí tó lọ́la yìí. Ó ti yá wèrè nísìnyí màá sáré fẹ́ ni tí mo jẹ́ rùn ẹ̀.
gan sí ó dẹ̀ ń sọ̀rọ̀ látàárọ̀ wọ́n fún ẹ ṣé ó ṣe èrè ni àwọn wo ló ń ṣe ẹ gan wọ́n bí ṣọ́kọ̀ wà lórí mi o gbàgbé bó ṣe rí nìyí o gbàgbé o ṣọ́kọ̀ wà o máa rún ìyá ẹ gbàgbé wèrè gbàgbé wèrè ṣẹlẹ̀ wọ́n sáré jojú ẹ̀ sìn ó dà pọ̀ lórí burúkú ni ẹ. o ti bínú dákun mọ́ bínú torí Ọlọ́run wọ́n kọ́ ni mò ń bù máa jẹ́ burú yín ẹ dákun ẹ mọ́ bínú jèbùrẹ́ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ mọ́ bínú táàdì mi ti mọ̀ burú yín. ibo ló forúkọ sí tẹ́lẹ̀ tó dẹ̀ lọ ń sọ̀rọ̀ bí ìgbà tán fún ẹ ní àfọ̀ṣẹ ó dẹ̀ ń la àwọn oúnṣe gbogbo oúnṣe bí wèrè. ìyẹn ló máa sọ èmi náà fẹ́ jà àbọ̀ bóyá sọ̀rọ̀ yóò lọ ń fi pé wọ́kọ̀ ní bàdàn èmi ò dé mi ò dé mọ́. máa fi tìjà ní jèbùrẹ́. abẹ́ wá nǹkan kan lé. wo bí Mr. Egbin ẹ jọ aṣọ ajé tí mo bọ́ sílẹ̀ nǹkan. mi mọ ibi tẹ́ ẹ bọ́ sí ibi tẹ́ ẹ bọ́ sí ni ẹ wo mi rí nǹkan kan. kò sí ń bẹ̀ kò sí ń bì. èmi ò kọjá bí mo dúró sí i lọ ẹ wo bí ẹ bọ́ sí ẹ rí. jọ inú sì ń bí ẹni ṣe bá ti parí ẹ bá mi wà sórí ó ti di dandan kí n wọ aṣọ ajé délé kí n lè bá jẹ jẹ kí n lè bá jẹ mu kí n lè rìn láàrin àwọn olówó jọ nítorí Ọlọ́run má bàa lè. aláwọ̀ kí ló ní tí mò ń ṣe yìí. òun rẹ́rìn. ẹ̀rín gidi mò ń rí wà lẹ́tẹ̀lẹ́ ìwọ mo bí ti ẹ̀yẹ. ẹ̀yin ọmọ ẹ̀dá ẹ̀ gbájé lọ́wọ́ ẹ̀ fẹ́ bá jẹ jẹun ẹ̀ fẹ́ bá jẹ mu ẹ̀ fẹ́ dọlọ́là ẹ̀ fẹ́ dìyàn pàtàkì ẹ̀ fẹ́ rìn máa wọn òtòkùlú ènìyàn ẹ̀gbin kékeré kọlù yín ẹ̀ wá fẹ́ tádànù ẹ̀ mọ̀ pé tí wọ́n bá jiyàn láyé yìí akọjá lára ẹ̀gbin wọ́n àbákúrọ̀ṣe ewúrẹ́ ó ti wà nù. ìwọ ẹbí jọ ṣàánú mi mo gbọ́dọ̀ wáṣọ ajé yìí délé ṣàánú fún mi jọjọ mo ṣeré ní òun mi ò bú ẹ lẹ́ẹ̀kan bàbá mi bá mi ṣàánú mi ó ti di dandan kí n wọ aṣọ ajé délé jọ ṣàánú fún mi tí ẹ bá mi wọ aṣọ funfun kan kí n wọ̀ délé. kí ni wọ́n sọ fún ẹgbẹ́ ò lásọ méjì kọjá èyí tó wà lọ́rùn rẹ̀ yìí bó wá fẹ́ kí n bọ̀ fún ọ ọ̀nà mi ní nǹkan kan láti bọ́ sí ọ lọ́rùn àmọ́ oníyàn sọ fún aṣọ ajé lọ fẹ́ àbí sábà mi délé kọ́ra bẹ́gbẹ́ ó ń tẹ̀lé ẹ délé wá bẹ́gbẹ́ jẹ́ wá dẹ̀yẹ ẹ̀gbẹ́ dúró dé mi kọ́ bẹ́gbẹ́ dúró kọ́ bẹ́gbẹ́ délé àwọn oníkan aláìlérò akíndìdìrì àtọ́jú ẹ̀lé. máa wọlé bọ̀ kó o dáyé ẹ̀gbin kó o gbé ní ẹ̀gbin kó o dẹ ní ẹ̀gbin. kí ni. ẹ̀gbin ṣé gbogbo ilé ẹ̀ náà rè lórí rádaràda yìí ṣé bẹ́ẹ̀dì wà lẹ́yìn báyìí. ẹ̀gbin ò níyàwó débi yóò ní bùsùn ilẹ̀ lásán lẹ̀gbin sùn ẹni lẹ̀lẹ̀gbin wo jókòó wọlé ojókòó kárí láì. ẹ̀gbin jọ̀ọ́ fún mi lóúnjẹ ebi ń pa mí gan-an. ṣé tó ń jẹ kékeré lè yún torí pé ọjà àlejò pàtàkì ń ó ti bọ́ lóúnjẹ pàtàkì jẹ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ adarí oorun tọrọkàn yín dọ̀tí èmi náà yẹ. kí lélẹ̀ ṣé òun sin olóńgbò ni. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. mùsù. kí lẹ̀ ń pè bẹ́ẹ̀. jẹun jẹ ayọ̀ kó jẹjẹ kó bá yọ̀ gbé kó o bẹ́ẹ̀ gbé sùn kó o bẹ́ẹ̀ gbé jẹ kó o dẹ ní ẹ̀gbin kó o bẹ́ẹ̀ gbé rò pọ̀. bẹ́ẹ̀ kọ́ ọ̀kàrẹ̀ orí kò jẹ́ lè ju àyọ̀ mo ti fọ́ lóúnjẹ ayọ̀ jẹ ọ̀kàrẹ̀ àbọ̀ orí kò ń jẹ yìí ọ́ oúnjẹ ayọ̀ yáyọ́ kù. mo ti yó. mo ti yó. ṣédà tí mo jẹun púpọ̀. ẹ̀gbin jọ̀ọ́ bá mi wáṣọ kí n máa bá tèmi lọ. kémi fún ọ lásọ.
mú tó bá wù ọ́. Wọ́n ń pa àwọn eléyìí láṣọ àkísà làwọn eléyìí àkísà. Ẹgbẹ́ ò láṣọ méjì àkísà láṣọ ẹ̀gbin. Mo dáràn. Kí ni? Ẹ̀gbin ó dé báyé mi jẹ́. Báyé rẹ jẹ́ ìwà rẹ ni o. Tọ́jú ìwà rẹ. Olú aláwo lélẹ̀. Mo bọ́ṣọ ajé sílẹ̀. Mo ń bẹ́gbin jà. Oúnjẹ ẹ̀gbin. Aṣọ ẹ̀gbin. Olúwa orúkí lélẹ́yìí. Orúkí lélẹ́yìí Olúwa. Olúwa Jésù ṣàánú fún mi. Olú èwo lélẹ́yìí lórúkọ Jésù. Gbogbo agbára kágbára tó fẹ́ dá mi padà. Sister Wumi, you are in a delicate time. Ẹni láti kíyèsára gidigidi. Nítorí wípé alátẹ́láì aláìkìlọ̀ ni. Kò dẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ rìn lọ sílé ajé tí ò ní bá ìgbín pàdé lójú ọ̀nà. Ìrìn àjò ìṣerere ó kún fún oríṣiríṣi ẹ̀gbin. Ẹ wá ní láti ní ẹ̀mí ìpamọ́ra, kẹ́ ẹ ní sùúrù, kẹ́ ẹ dẹ̀ kó ahọ́n yín ní ìjánu. Torí Bíbélì jẹ́ ká mọ̀ wípé ẹni tó gbọ́n jù nínú ayé ó ní ẹni náà tó lè kó ahọ́n yẹn ní ìjánu. Torí Ọlọ́run ti jẹ́ kí èmi mọ̀ wípé àdúrà yín ti gbà. Ògo yín sì ṣetán láti fò. Tí mọ́lẹ̀ yín á tàn fún gbogbo ayé rí. Àmín Jésù. Ṣùgbọ́n ìkìlọ̀ ibẹ̀ ni wípé ẹ kọ́ bí wọ́n ti ń kó ahọ́n ní ìjánu. Ẹ ní ẹ̀mí ìpamọ́ra. Àdúrà yín. Àmín. Ibi tẹ ẹ̀rọ kan rí sí àti ibi tẹ ẹ̀rọ kan rí sí ìran wa dìde. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Lórúkọ bàbá. Àmín. Ọmọ. Àmín. Àti ti ẹ̀mí. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Wùmí sórí interview tó ń lọ rèé sí lọ́la yìí ọ̀la nìkan wọ́n ó ṣe o kò sì ní ju ọ̀la lọ àmọ́ gbogbo tó yẹ kémi ó ṣe pátá ni mo ṣe lórí interview yìí wọ́n ó sì mú ọ tó bá yẹ pé ẹnìkan ṣoṣo náà fẹ́ mú ìwọ lẹni náà. Uncle ẹ wò tó bá fi lè mú mi ní interview yẹn ẹ wò mi ní ever disappointing yín inú mi á dùn. tí wọ́n bá fi lè mú ọkọ wọ́n ó mú ọ ni wọ́n ti mú ọ gan ẹnì kan máa sọ wọ́n ti mú ọ ni àmọ́ aago 2 ọ̀sán ọ̀la ni wọ́n fẹ́ ṣe yìí sì fẹ́ kó ju aago 2 lọ tó débẹ̀ kò wù mí kọ́ pẹ́ débẹ̀ rárá débẹ̀ láago kan ni ẹ wo mọ́tò ni máa dúró dé yẹn bàálù òdúró dé yẹn mo fẹ́ kó tètè débẹ̀ ni. kí n pẹ́ débẹ̀ ṣé èmi lẹ tún máa sọ yẹn fún tí mo mọ̀ nǹkan tójú mi rí nígboro tí mo ń rìn kiri màá tún wá pẹ́ dé interview ńgbà tí wọ́n dì mí ní pẹ́ débẹ̀ o. padà ẹ bá ti mọ̀ báwọn ẹni tó bá wà lọ láàárọ̀ làwọn oníṣẹ́ kan tí wọ́n fẹ́ bí ọ bá ń ya báńkì kó bá ń san 20,000 naira sí àkáǹtì àbúrò rẹ̀. ọ̀sán síbẹ̀. ok àkáǹtì Bọ́lá bí. wọ́n lórí ẹ̀ lẹ́nu wọ́n mọ̀ pé wọ́n náà gba 5,000 ó fi wá nǹkan ra. ẹ ṣe ọ̀nkú. ọlọ́run ṣe sọ wáyé kọ́kọ́rọ́ mọ́tò yìí. mo ẹni mo fẹ́ kó gbé lọ́lọ́la fẹ́ awuyewuye rí mọ́tò mo pẹ́ tó débẹ̀ kò sépo nfẹ́. ok ẹ ṣe gbogbo ẹ ṣe ọ̀nkú ẹ ṣe gbogbo ìgbà ẹ ṣe ẹ jẹ́ ètò wa máa lọ. ọ̀dà kó o ṣe jẹ́jẹ́ lọ́hùn o. madam ẹ̀wẹ̀ má ti lọ owó yín kù 20 naira ẹ̀ gbọ́dọ̀ sanwó. owó mi kù 20 naira epo 1,000 ni mo ní kó tà tó bó ṣe kù 20 naira yẹn ò kàn mí. àwọn chẹ́ǹjì yẹn lẹ fi ra gbogbo blimblin tẹ kó sára yìí ṣé kó náà lẹ ń tà tẹ múra bí ẹni tó wà ní kinní. mo máa sanwó náà ni 1,000 naira ni mo sọ fún ẹ pé mo fẹ́ rà tó bó ṣe lé 20 naira yóò jẹ kó dẹ́ kán mi. sọ́bẹ̀ ṣe gbé mọ́tò ju mọ́tò ìlà ìgbésẹ̀ lẹ́tún fẹ́ jẹ 20 naira lẹ́fẹ́ mú lé. ó ga ìwọ nonsense ó fẹ́ máa bú mi àbí ó fẹ́ máa bú mi wèrè wo ló gbà ẹ́ sí bíbá yìí. Ladies and gentlemen, kí ló ṣẹlẹ̀ ń bíbá ibi pé. ọ̀gá wọn ra epo lọ́wọ́ mi ní sáà owó dẹ̀ kù 20 naira kó san 20 naira báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí í pariwo lé mi lórí. kí ló dé tíwọ náà ṣe máa ta fúẹ̀ fún wọn kọjá iye tó sọ fún ẹ páwọn ní
You should have input the actual amount to the digital machine. Add fún wọn ní ètò fẹ́. Ẹ ṣé. You are going to be responsible for that payment too. Okay, ẹ̀yin ni manager. Okay. Ó fẹ́ máa bú mi ni o. Ó fẹ́ máa bú mi ni. Wá tẹ kó tí mọ́tò yìí. I have something important to do. Hey, wo bí oní starting. Ó ṣàrí pọ́n sọ̀rọ̀, ṣó fẹ́ dá sí ni. Ó rí pọ́n sọ̀rọ̀ náà. Sókè bá sọ̀rọ̀, ọmọ yìí gọ̀gàn. Ó stupid. Ó fẹ́ máa bá mi jà ní náà. Lórí 20 naira. Kí ló ṣẹlẹ̀ gangan? Ó jẹ gbèsè ní sà o 20 naira ló fẹ́ kú lẹ́yìn o 20 naira. 20 naira. Ẹ wọ́n lè máa jẹun lónìí. Ẹni tó bá ti kọ́kọ́ wo bó ṣe bẹ̀rẹ̀ á rò pé ó máa sọ̀rọ̀ ọlọ́pọlọ starting ló ní òní finish òun ló ga páyì ló gba kálórì súùtù á dẹ̀ ti mọ́rú yín lónìí ló fi gba mọ́tò tó wà ń di ẹ̀yìn ó fẹ́ máa bú mi. Madam, ẹ má bínú. Ẹ sọ ti yín padà ṣé ya wèrè ni ẹ lè sọ pé kó dákẹ́ ẹ wá ń ṣe madam lórí pé ó ti fi súùtù gbá yín kò lówó. Wọ́n ti mọ́rú wọn sáré yáṣọ wọ̀ fi gbé mọ́tò wá bí ni wọ́n tẹ́kọ̀ sínú bí kò jẹ́ kí n kúrò. Ọmọdé olórogún kú mi ó ti fẹ́ kú mi. Just come, ó ti rí wèrè. A ti mọ́rú yín. Ó ní ẹ̀kú lè. Madam, ẹ ti ń constitute nuisance ibi ìbàyẹ̀ jọ. Ẹ má lọ mà. Ẹ ti yá wèrè Ẹ àti. ti ṣe tẹ́ máa lọ. Just try. Manager! Lẹ́nu táwọn olówó ojú. Moyana titi mode mota. What's Bobby? Kí ni gbogbo rodo rodo tẹ́ ń ṣe bí báyìí? Ṣé mo wá ta gúgúrú ni? Bó síbí kò wá fún mi nǹkan tí mo fẹ́ jàre. Aunty ẹ ṣe sùn ẹ má bínú. Ẹ máa wá síbí láti wá place order ni. Kémi wá síbẹ̀ yẹn láti wá òpònú ni ẹ fún nǹkan tó sọ yẹn. Kí wá place order. Wèrè wo ló gbà wọ ìṣiṣẹ́? Gbogbo eré. O sọ pé kémi wá sí kí wá place order. What is all this nonsense? This is nonsense. Ẹ má bínú àǹtí. Kí ni wọ́n fún yín? Adafẹ́yìn tì yín kò ní da fún tó bá ṣá kò ní da fún ẹbí tó wà yẹn. Àǹtí ẹ má bínú. Ṣẹ́yìn lẹ níbí ni ẹ̀hẹ́ yín kọ́ lẹ níbí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ mú kọ́sítọ́mà ẹ jẹ́ kí n máa feel good olórí burúkú yẹn ó rú sí mi nìyà kí n wá síbẹ̀ yẹn kí n wá place order what nonsense. It's okay àǹtí ẹ má bínú. Kí ni kí wọ́n fún yín? Ẹ má bínú. Kí ni kí wọ́n fún yín? Kàn fún mi ní meat pie kan. Fún wọn ní meat pie kan. Donut kan. Donut kan. Àti bottle water kan. Àti bottle water. Okay. Ẹ má bínú ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́. Àǹtí ṣé ti sọ? For now. All right. Ṣé mi ló mọ́jú sí? Wo bó ṣe rí? Ẹ̀wù ẹ mẹ́yẹ̀ kó fọwọ́ kan meat pie yẹn pẹ̀lú gbogbo orun wèrè tó wà lórí ẹ̀yìn kó má lọ fìdún sí. Ẹjọ́ yín kọ́ tí ìbá ń ṣe pé mi ò fẹ́ late the interview èmi kí ló kèmi àti itri ilé alámàlà ni màá wà by now. Mo ti gbọ́ ẹ máa lọ sí yín. Kí ni tàwọn ilé ìtàn kún sí kí ni tiwọn? Hello there. Okay, mo ń gbọ́ ẹ. Good afternoon. Mo sọ fún mo ní mi tí realize. Auntie. Darling, jọ̀ọ́ jẹ́ kí n bá ẹ sọ̀rọ̀ mo fẹ́ sáré attend sí yín. You're welcome. I'm sorry for taking it. Okay, you're sorry. Tẹ́ bá mọ̀ pé ẹ̀yin ṣe ń bí báyìí ni máa waste time àwọn èèyàn. Báyìí how many minutes mo fi dúró sí bíbá. Tẹ́kàn rojọ́ tí ò kan anybody. Kí ni gbogbo yẹn? Kí ni? Panude. Better. I'm here for the interview. Which way do I go? Just go straight down by your left hand side. Ẹ ti rí lẹ́kùn yẹn. Kẹ́ wọ bẹ̀ ẹ́rí àwọn ẹgbẹ́ yín tẹ́ jíjọ ń wáṣẹ́ ibẹ̀. Bobby, àwọn wo lẹgbẹ́ tó ń wáṣẹ́ tó ń náwó ẹjọ́ ẹ̀kọ́ tó bá yá èmi ni màá tó dọ̀gẹ́ màmá rán iṣẹ́ wa máa gbé ke júwe dáadáa kó náwó torí left right ló náwó sí ibo ló pé. Mo rò pé tí gbàgbé tí yín sílé kẹ́ tó máa bọ̀. I said left hand side. Ilé ti ya wèrè mò ń bọ̀ jẹ́ kọ́kọ́ lọ. Ẹ pẹ̀lẹ́. Wèrè ti pẹ́ ń lé o. Mo ṣáà ń wo pé bàtà ẹ̀ ti jẹ. Àṣewé tí ẹ̀ gan ju ti bàtà lọ. Wonder shall never cease. I'm done. Wọ́n ní kí next person wọlé.
Okay. Unemployment fever has two side effects on the affected ones. How? Unemployment either makes its victim desperate or humble. Oh. So? Don't ask which side I belong. Okay. See you later. Kakumo belt. Ẹ ṣá lọ gbọ́dọ̀ tí ẹ fẹ́ gbà ká wá wọlé gbogbo ẹ̀ náà ló ń gbà yìí. Àwọn méjì ní a lè rí mú nínú gbogbo àwọn tí orúkọ wọn wà lọ́wọ́ yẹn. Wọ́n mi ò tí rí kankan tí ó qualify fún post yẹn nínú wọn. Fún nínú come in. Kankan tí wà nínú àwọn tí. Are you the next person out there? Yes, sir. Sit down. Thank you, sir. You are Miss Ajewumi. Shubumi. Yes, ma'am. You applied for the post of marketing executive. Yes, ma'am. What is the difference between advertisement and marketing? Advertisement is an avenue to create public awareness about a particular product, while marketing is an avenue to convince the public about a particular product for consumption. What's that your name again? Ajewumi, sir. Ajewumi? What's wrong with your voice? Nothing. I screamed at someone before getting here. Do you know the person? Oh no. He got on my nerves, sir. No. And you can't recognize the person if you see him anywhere. Yeah. Are you a solo player or a team player? Both. How do you mean both? I'm a team player and I can be a solo player where others fail to see an opportunity. Miss Ajewole. Ajewumi, sir. Ajewumi. Miss Ajewumi, what if you're wrongly accused of embezzlement? How will you react? Sir, I cannot embezzle. I can't. Try to get me. Okay. Let's assume that you embezzle. How will you react? I cannot be tempted to embezzle. It seems you're being corny or you're trying to being insincere here. So what I'm saying is Excuse me, sir. Excuse me, sir. I just said it now. I cannot be tempted to embezzle. I mean, I cannot embezzle. I'm not here for you to insult my intelligence. Embezzle. That's too far. I can't. That's the point. I cannot embezzle. Excuse me. But okay. No, it's alright. Let's go for lunch. Okay. You go there. Yes, sir. Let them know that you're going for lunch. Yes, sir. Irú orí kíkan àparí inú wo ni tèmi báyìí? Tí kìí ṣe pẹ̀lú yìí ló máa ń pa mí. Ṣé mi lè máa sọ̀rọ̀ ni? Mi máa sọ̀rọ̀ ni.
Ọlọ́run ṣàánú mi. Ṣàánú mi. Ṣẹlẹ̀ o, orí inú mi títún ti tako tó dé mi báyìí. Sá, màá wá rí yín. Mi sunkún, màá wá rí yín. Okay, sá. Okay. Like I told you after lunch, that we shall consider one of the shortlisted names for the qualified executive. Àwọn mẹ́ta tí orúkọ wọn dẹ̀ wà lẹ̀, ó ní Adérílé Àjàdí, Tókunbọ̀ Ọlásùnbọ̀, and Ajewumi Ṣògòmí. Àwọn mẹ́ta tó orúkọ wọn wà mí ni. Sir, if you ask for my own opinion, I think we should settle for Adérílé or Tókunbọ̀ because they have fantastic presentation and attitude. That is your own opinion, sir. Ọ̀gá, èmi ò bá ní ká fún ọmọbìnrin ní chance. Ó kàn jẹ́ pé ó ti fi àmọ̀jù bàjẹ́ ni. Ẹ wò, tá bá ní ká wò dáadáa, ó láyà, ó dẹ̀ dàtọ̀. Ó kàn jẹ́ pé ó láfojúdi ni. Oh, Mr. Yekun, I can really see we're working seriously. And go to la kan fi wo ọ̀rọ̀ ẹni. But Mr. Oyegun, ẹ̀yin gangan lẹ fẹ́ wà ní side mi there. There is something about this lady. Tí mo rí, tẹ́ ò fi ojú kan. Mi ò rí bí ẹni tí ó gbéraga. Mi ò dẹ̀ rí bí ẹni tó ní àfojúdi. No. Kò sí ẹni tí wọ́n máa fi olè kan tí ò ní bínú. Because tó bá jẹ́ èmi fúnra mi gan, only accused wrongly. Mo wá fún interview for the first time. Accuse me wípé ṣé máa jalè àbí mi ò ní jalè. Ṣé máa kówó jẹ àbí mi ní kówó jẹ. Tana lè sọ fún tí ò ní bínú. Kò yé yín. Mo kàn wò pé bí mo ṣe no. Mo kàn it's just a psychological question. Tí mo control sí kí n lè fi mọ̀ bí ó ṣe ń bínú sí. Ó ti jẹ́ kó yé wa wípé paramọ́lẹ̀ lòun. Paramọ́lẹ̀ kedere wọ́n ní ó kọ̀rọ̀ ìwọ sí. Ẹni tó bá dẹ̀ kọ̀rọ̀ ìwọ sí kò ní hùwà bàjẹ́ kò ní hùwà tí ó tiẹ̀ dá rárá. That is it. See, ṣẹ́rí gbogbo ẹni tí ẹ bá ti rí tó bá ti kọ̀wọ̀ sí láyé yìí wọn kì í ṣe mẹ́lẹ́. Wọ́n máa ń mójú tó ṣẹ́. Kò sí nǹkan tó máa sọ fún wọn tí wọn ò ní ṣe nítorí wọ́n kọ̀ tìjú. Wọn ò ní fẹ́ kí anybody sọ̀rọ̀ sí wọn bí ó ṣe dá. To me, please, mi ò try láti dúró kó bí a mo fẹ́ lo power. But tí ẹ bá rí lè get it so èmi ò bá ní kí ẹ jẹ́ ká try lady. Really? Please. Sister Wumi, kí ni problem yín? Bíbélì sọ pé ìgbọràn ó sàn ju ẹbọ rírú. Ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò. Kí ló ṣe yín tẹ̀ ń warùn kì? Bíbélì ni ọmọ tá à ń bá wí tó ń warùn kì. Ó ṣe tán àti parun ni. Kọ́lọ́run má jẹ́ kẹ́ ẹ parun lórúkọ Jésù. Kí ni problem yín? Ó bẹ́tà kẹ́ ẹ bá Ọlọ́run làjà o. Ọ̀pọ̀lọpọ̀ onírú opportunity tẹ níyẹn nínú ayé náà. Èyí wá ń ṣe bí ọmọ onínàkúnà nítorí pé Ọlọ́run fẹ́ràn yín. Daddy, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ ẹ bá mi bẹ̀ Ọlọ́run kọ́ ni nǹkan tó wà nílẹ̀.
bí kò ṣe kẹ́yìn gan bí ọkàn yín fúnra yín kó má tì yín lọ síbi ìparun. Kí ló ń ṣe yín? Ẹ bá Ọlọ́run làjà o, kó yọ ọkàn òkúta tó wà nínú yín kúrò, kó bá yín fi ọkàn ẹran rọ́pò, kí irúgbìn tó wà ń bẹ̀ kó lè mú èso rere jáde. Ẹ gbọ́ nǹkan tí mo bá yín sọ. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín. Bàbá wa àti Ọlọ́run wa. Hello. Ẹ jọ̀ọ́, ṣé Miss Ajewumi Ṣùgbọ́mi ni mo bá sọ̀rọ̀? Fine. Láti ilé-iṣẹ́ Diamond Company mo ti ń pè. Ẹ jọ̀ọ́, a máa need attention yín ní ilé-iṣẹ́ wa ń bí o. Ǹjọ́ Wednesday by 9 o'clock láàárọ̀ láti lè tẹ̀síwájú nípa interview. Okay, ẹ jọ̀ọ́, make it 9 on the dot. Okay, no problem. I'm already. Okay. Thank you. Yeah, thank you. Ọlọ́run àwọn Ọlọ́run. Olúwa mo dúpẹ́, mo yìn ọ́ lógo. Kìnìún ẹ̀yà Júdà, ọba àwọn ọba tó ti wà táyé tó wà, ọba tó máa wà táyé ò bá ní sí mọ́. Ọlọ́run ò ṣe, àṣé pé wọ́n tún lè pè mí pẹ̀lú adúrúwà tí mo wù sí wọn lọ́jọ́ yẹn. Mi ò jẹ́ misuse opportunity mọ́ láyé mi ò jẹ́ misuse ẹ̀ mọ́. Ọlọ́run mo dúpẹ́. Ẹ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i. Ọlọ́run ò ṣe, kìnìún ẹ̀yà Júdà, gbogbo ìdílé Jésè, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé, ọba àwọn ọba. Mo máa dúpẹ́ o, ó ṣe mí láàánú, máa polongo rẹ̀, ọba tó ṣe mí láàánú. Máa polongo rẹ̀. You have been considered for the post of marketing executive. Thank you, sir. You're welcome. Ìgboyà tó ní àti ohun tó wà nínú ẹ̀ tó fi sọ̀rọ̀. Ó pẹ́ lára kan tó jẹ́ kí iṣẹ́ ìbùsẹ̀ lọ́wọ́. And for you, láti lè wà níwájú mi, wípé o fẹ́ handle marketing executive iléeṣẹ́ yìí, ó yẹ kí o fún ara rẹ gẹ́gẹ́ bí great opportunity láti lè jẹ́ kó jẹ́ pé ìwọ́de. So much is expected from you. Okay? Thank you so much, sir. And I promise you will not regret the consideration. Thank you, sir. O better better. Okay? Mo ń jẹ́ kó yé yín pé àsìkò tí mo dé company yìí, ilé-iṣẹ́ yìí ò ní forí ṣọpọ́n, òkè la máa lọ sà. Àmín. Ìjọ Monday tó ń bọ̀ ẹni kò wá bẹ̀rẹ̀ iṣẹ́. Má gbé kó tó dé. Congratulations. Thank you, sir. Thank you, sir. Ajewumi. Sir. Once again, congratulations. Thank you. Thank you, sir. With the look of things, I'll be traveling to Abuja on Friday. Yeah, I want to change the conference why say Friday. Get us. Emini Modema deliver lecture maybe. So I have to go. Ṣé o ti gbàgbé ni wípé o ní end of the year dinner ní ọjọ́ Saturday? Dinner wo ni? Tí club yín organize of course. Oh! Ṣé o lè gbà pé mo ti gbàgbé ṣá? I forgot. Oh, tó bá karangida mo kàn wò ní wò pé wẹ́ end of the year dinner ni definitely màá ti padà dé. Alright, but tí o bá wá make nǹkan tó bá ti dé. Ìyẹn ò ṣe problem. Tí mi ò bá dé dé, a jẹ́ pé o ló máa lọ represent mi nìyẹn. Then you go there with a donation, you know, as usual, Bashimanshi. Amy? Yes. Baby, you know I can't do that. I won't be able to do it because
irú máa pọ̀ ń bẹ̀ and I have phobia for crowd mo nílé attend. Really? What's the problem? Ó dà pé o fẹ́ gbọ́ nǹkan tí mo sọ. How many times ni màá sọ fún ẹ pé kó yé máa sọ̀rọ̀ tó ń sọ ẹ mọ́? Like, o ò lè face crowd, o ò lè sọ̀rọ̀. Ó bẹ́tà kó lọ ní ìgboyà bí àwọn ẹgbẹ́ obìnrin tó kù níta. Exactly. Okay? Ìwọ ló máa lọ. Ìwọ ló máa lọ. Ó fẹ́ o kọ̀, ìwọ ló máa lọ. Kò yẹ. Because tí má ti rí ibi tẹ́rọ ti pọ̀ jù ṣọmọ ẹsẹ̀ mi máa ń kọ́lẹ̀ ní in fact ẹnu mi gan máa gbọ̀n ní mi nílé sọ̀rọ̀ so I can't represent you. Mo dẹ̀ ń sọ ọ́ dẹ̀ ń continue láti máa sọ ẹnu ẹ máa gùn. Ó bẹ́tà kẹnu ẹ gùn o. Kò yẹ kó gùn tán kó tó fẹ̀. Bó bá ṣe máa sọ ló ṣe máa sọ. Ṣòtú àmọ́ tó máa ṣẹlẹ̀ ń sìn. Máa wá try gbogbo possible best mi láti wà nílé. Mi dẹ̀ tún lè lọ. Ìwọ ló dẹ̀ máa wá lọ síbẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ náà? Okay. Ṣé kí n come out fún ẹ? Mo like obìnrin tó bá ní ìgboyà kan. Mo like obìnrin tó bá lè express ara ẹ̀. Crowd tí wọ́n sọ pé ó ń sá fún yẹn, mo need obìnrin tó máa lè dúró níwájú, tó máa lè present ara ẹ̀ dáadáa lójú àwọn crowd yẹn. Torí mo mọ ibi tí mo ń lọ lọ́la. Do you get that? Mo ṣe sọ́ọ̀lẹ̀ kó tó di pé afẹ́ra wa wọlé dáadáa. Okay? Tó o bá lè ṣe, half a lady ẹ̀. But it's not like I can't talk, but I can't talk where a lot of people are. I can't. Get me a cup of water, please. Ní ìgbà mìíràn, àwọn Yorùbá máa ń sọ wípé ọjà òkùnkùn ni obìnrin. Ní ìdàkejì, ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sí wọn nípa ọ̀rọ̀ obìnrin dé. Nítorí kò sí obìnrin tó máa rí tí ò ní rẹwà lójú. Ìgbà tó bá gbé wọlé tán, ìwà tí ó bá ń wù nígbà tó wọlé, òun ló lè fi sọ wípé ọjà òkùnkùn ni àbí ọjà òkùnkùn kọ́. Ìgbà míì ní irú ilé-iṣẹ́ báyìí tí èèyàn bá gba èèyàn sí ilé-iṣẹ́, ẹnikẹ́ni tí èèyàn bá gbà sí ilé-iṣẹ́ lóòótọ́ ọjà òkùnkùn ni. Ó dìgbà tí ó bá bẹ̀rẹ̀ sí ní perform dáadáa, tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kó tó lè mọ̀ bóyá ọjà gidi ló ra àbójà burúkú kọ́. So far so good. I can tell you that ọjà ìmọ́lẹ̀ ni ẹ ò kì í ṣe ọjà òkùnkùn. Nítorí gbogbo àwọn nǹkan tí ó ti ṣe, orí lè wò mí lórí gan. Seriously, láti ìgbà tó ti wà ní company and over 6 months now, kò sí anybody níbẹ̀ yẹn tí ó complain nípa iṣẹ́ rẹ̀ rárá. Ó ṣe lè kórè, ó street nípa iṣẹ́. Òfèlè wọ́n tí mo fẹ́ ṣe rè tí mo fẹ́ ṣe rè. And God will continue to bless you. Amen. And every time you decide not to one of that thing, then you must definitely allow our way. Amen. Thank you so much, sir. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí tẹ́tà fún mi. Ó ṣe ọ̀rọ̀ ìwúrí pọ̀. Mo wá promise yín pé I will never disappoint you. And you better don't do it. Torí ọ̀rọ̀ ìwúrí pọ̀ lẹ́nu mi gan. Ọ̀rọ̀ àlébù dẹ̀ pọ̀ lẹ́nu mi. Èmi ti appreciate ẹ̀ gan, mo dẹ̀ ti sọ fún àwọn èèyàn lóríṣiríṣi. So tó bá ti wá padà disappoint me, I don't make it seriously. Do you get that? Àwa náà wà ní. Yes, come in. Oh my darling baby. Ẹ káàsán. Ẹ káàsán. Lady tí máa sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀rín tí mo sọ pé wà níbi iṣẹ́ mi. Oh, okay. Ẹ káàsán. Ẹ káàsán ma. Mi ò tiẹ̀ mọ nǹkan tí mo lè fi qualify ẹ̀, mi ò mọ nǹkan tí mo tiẹ̀ lè sọ nípa ẹ̀ because she's just so good. As in kò sí nǹkan tí o lè ṣe. Mi ò tiẹ̀ lè sọ ṣe ló máa ṣe bẹ́ẹ̀ nípa gangan ló ní iléeṣẹ́. Ó máa ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀gbọ́n ẹ̀ gangan ló ní bí bẹ́ẹ̀ gangan ló ṣe ṣe. So mi tiẹ̀ rí lè mọ nǹkan tí mo lè sọ nípa ẹ̀. Marketing department ló wà o. So mo kó máa lọ sí other department mi tó jẹ́ pé wọ́n ti ṣe nǹkan tí wọ́n really put in place dáadáa tó máa tún lọ bá wọn tún ṣe ń bẹ̀. Àwọn èèyàn tó wá sọ fún mi kó ló bá wọn ṣe. Imagine lele. Ẹ ṣé gan ni, ẹ ṣé kú iṣẹ́ takuntakun. Ọlọ́run ọba á ṣe nínú iṣẹ́ tí yín náà. Àmín, ẹ ṣé. Ó ti yàwó mi rí tẹ́lẹ̀. Oh, really? Ìyàwó yín ni wọ́n mi mọ̀.
Are you serious? Ṣáàlẹ̀ ni máa pè ní sweetheart yìí. Ọdún ti fẹ́ ṣàpù jù. Wọ́n sọ pé abọ́dọ̀ mi tọ́ target wa for this month. Okay? Bí a gbà kọlọ́kọ́ check it tó bá ní láti sign bẹ́ẹ̀ kó gbé lọ fún àwọn ọjọ́ ọ̀dà nípa. Okay sir. Ẹ kú jókòó ma. Yes. Oh, torí bó ṣe rìn. Ó smart kan pẹ̀lú ẹ̀rín ẹ̀. Baby bolo lọ bolo tí mo ti ẹ pè mí pò bọ̀ bí. Okay, o ti rò pé o máa káyàn mọ́ mi bí Ọlọ́run ló ní ká níwà gidi. Mo kàn ní kí n fún ẹ ní surprise ni. Actually mo jáde ní mo ní kí n yà kí wá gbé ẹ lọ fún lunch. O surprise me lóòótọ́ sábà because o sọ̀rọ̀ kọ̀ báyìí fún mi rí. Mo busy gan lady. Kí mi náà wá lè jọ ẹ lójú. Máa fi gbogbo nǹkan tí mo ń ṣe lẹ̀ fún mi lẹ́tọ́ máa. 2 minutes. Kò jọ rárá ni. Kò lè jọ ni ẹ má gbé yẹn wá fún mi rárá. Gbogbo company tẹ́mi bá dùn. Every month ni mo máa ń credit account wọn. Èyí kò ń ṣe pé kí n máa wá lójoojúmọ́ kẹ́ni kí n máa wá sanwó. Fún kí ni? Ẹ má gbé yẹn wá mi ò fẹ́ yẹn rárá. Madam, èmi ò bá yín jà ohun yín ti ń lè. Gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn ò kàn wá. Bí bá wùn yẹn lè jókòó sílé yín kẹ́ distribute ọjà yín. Bẹ́ ṣe ń lọ sí Ìlọrin tẹ́ ń lọ sọ́yọ́ yẹn tẹ́ ń lọ s'Ógbómọ̀ṣọ́ kò kó anybody. Nǹkan tẹ́mi ń try àti sọ fún yín ni pé this is a new era. Time tẹ́mi wà ń bí mi ò ní gba gbogbo òṣì tẹ́ ń ṣe tẹ́lẹ̀. 60% at least kẹsàn-án kádẹ́ mọ̀ pa máa lé yín mú fún 40%. Ẹ dẹ̀ ń pariwo kí ló dé? Mi ò tiẹ̀ lè bẹ́ẹ̀ wí. Mi ò lè bẹ́ẹ̀ wí sórí nǹkan tí mo fẹ́ ṣe òun ni mo ti sọ yẹn. Bóyá kẹ́yìn náà máa wá gbé ọjà yẹn lọ fúnra yín bí mo ṣe lọ s'Ógbómọ̀ṣọ́ tí mò ń lọ sí Ìlọrin tí mò ń lọ sí ká ó ti pọ̀jù wàhálà yẹn ti pọ̀jù ẹ̀mí kan yín ni nà. Gbogbo ẹ̀mí kan tẹ́ ń sọ yẹn kò kàn mí because a lè máa lọ gbá àwọn custom létí ní border. You understand? So gbogbo ìtẹ́ ń sọ yẹn kò kàn mí. Kò lè kàn ẹ́. Nǹkan tí mo sá máa ṣe ó ní mo ti sọ fún ẹ yẹn. Kò kàn wẹ́ létí shop. Dandan kọ́ ni kẹ́ jẹ́ customer wa. Ẹ rọra sa ọ̀gá. Ọ̀rọ̀ lẹ́yìn náà ti ń gbọ́n yẹn sa o. Gbogbo nǹkan tó ń bá mi sọ ni pé kí n máa wá síbílẹ̀ everyday kí n máa wá sanwó. Bẹ́ẹ̀ni ẹ sọ́hun jàre kó yẹ gbọ́n mọ́ mi bí ajá. Bí mi bá tiẹ̀ tètè bímọ. Ẹ lè bí mi madam. Bẹ́ẹ̀ni sọ́hun jọ. Kí ló dé tó ń gbọ́ mi bí ajá wọn ò jó ẹlẹ́nu ni. O tún rọ̀gà yín ò tún lè dákẹ́. Ọ̀gá nǹkan tí mo kàn fẹ́ kẹ́yìn mọ̀ ni pé látàyé àwọn dádì ni mo ti ń wá síbí tí mo ti ń wá ń gba ọjà. Bọ̀ ó dàbí pé àwọn tán wà ń bẹ̀ nísìnyí wọ́n fẹ́ lé wa fún yín. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Èmi mọ̀ yín dáadáa. Ṣó ti yé yín? And mo dey were very sure pé ẹ ti pẹ́ nínú business yìí kì í ṣe first time ẹ máa rí nǹkan báyìí. Ẹ má bínú. Ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ lè máa lọ́sàn-án máa pè é padà. Wọn ò jó wọn lẹ́nu. See me in my office now. Okay, sir. Oríṣiríṣi la máa rí. Àmọ́ ṣe bí ajá àdìgbòlugi abalẹ̀ ìjà abẹ́lẹ̀ ìjà tó bá possible gan abá tv ìjà frustrated woman being. Mo ti máa sọ fún ẹni gbogbo wa kí ló ṣẹlẹ̀ àwọn customers wa wọ́n máa ń right ní all the time tí ò bá sáwọn kò sáwà jíjókòó bí tí mo wà bí tí wọ́n fi láǹfààní àti wá ṣiṣẹ́ bí àwọn náà jẹ́ kí company yìí lè máa exist the time to feel the belief kò fi wá ṣiṣẹ́ bí and what is your problem? Orúkọ company tó ń gbọ́ tó ń exist kó tó di wípé ìwọ sọ pé o fẹ́ wá ṣe wá síbi tí wọn ò bá sí ibi yóò lè dúró àwọn ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ and what you are telling me is that tó ń bá máa lọ kí wọ́n lọ tí wọ́n bá wá lọ ibi ni mo ti fẹ́ rówó fún wọn. Ṣé jẹ́ kí ilé jẹ́ first and the last tó máa ṣerú ẹ̀ ìjọ tó bá tún gbìyànjú tó bá tún ṣerú ẹ̀ haha ìwọ náà yẹ kó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ ok. Kí ni problem ẹ? I am your boss. Instruction ti bá dẹ̀ fún ẹ nínú company ló máa tẹ̀lé. Tó bá wọn kó lè tẹ̀lé jẹ́ wá lọ. Tẹ́ bá mọ̀ pé fàárọ̀ ṣiṣẹ́ falẹ̀ dànù yẹn ni. Ṣé mi àgbẹ̀ ẹ̀ síbí ni? Bẹ́ẹ̀ni sọ̀hún èwo ni wèrè gan. Kọ́dẹ̀ tó sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ I'm your boss. Tí bẹ́ẹ̀ pé àwọn bàbá ẹ̀ kówó jẹ ni. Ṣórí ìwọ ìṣókàwé tó mi ni. Ṣókàwé tún mi lọ́dẹ̀ èwo ni wèrè gan. Rọ́lá o. Sir, the marketing department is under me. And I would not allow anything that would mar the progress and efficacy of my department. Woman ẹ máa ń kówó púpọ̀ sọ́wọ́. Mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa yẹ pé accumulated owó wa máa wà lọ́wọ́ wọn. Gbà iná máa ní bùkátà débá. And so what? Gbogbo ṣe bá mi sọ̀rọ̀. Ṣé wọ́n ló ní complain? Àbí wà báyìí ló ní complain tàwa tó fi bá mi sọ̀rọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀. Kí ni problem ẹ? Sọ fún mi, kí ni problem ẹ? I am your boss. Ṣó ti yẹn sìn? Instruction ti bá dẹ̀ fún ẹ, o ló gbọ́dọ̀ tẹ̀lé.
tó bá mọ̀ kó lè tẹ̀lé then get out. Even when you are wrong? Are you sick? Are you insane? I'm not a rubber stamp marketing officer. I'm not a pushover. Excuse me. So when they're talking about me, you cannot rise up to defend my interest. Or what are you saying? It's not like that. It's like what? No, mo fẹ́ kó máa feel pé ṣó mọ̀ bí a torí pé bí mo ṣe jẹ́ ṣe pé mo fẹ́ máa take side. Nǹkan tó ṣẹlẹ̀ ni. Can you listen to yourself? O fẹ́ kí wọ́n rò wípé o take side me. But o fẹ́ kí ara àtàmọ̀ pé o take side wọn against me. No. So o believe nínú nǹkan tí wọ́n sọ nípa mi. So wọ́n right láti sọ nǹkan tí wọ́n bá sọ. No, nǹkan tí wọ́n sọ nípa mi yẹn ṣé bẹ́ẹ̀ ni mo ṣe rí nínú ilé. Nígbà tó mọ̀ pé no, why tó fi lè sọ fún wọn now? Why tó lè fi confront wọn bẹ́ẹ̀ kó sọ pé ọkọ mi ò rí bẹ́ẹ̀? So because ìwọ náà believe wọn nìyẹn. No, o ilé sọ̀rọ̀, àìlè sọ̀rọ̀ ipò òtútù. O mọ bó ṣe lè face àwọn èèyàn, o mọ bó ṣe lè present ara ẹ, o mọ bó ṣe lè sọ̀rọ̀ lójú àwọn èèyàn. O ní wípé tó bá fẹ́ ba ayé mi jẹ́, wàá keep quiet. Ṣó mọ implication kan tó ṣẹlẹ̀? Ṣó mọ kan tó máa ṣẹlẹ̀ sí mi nínú club yẹn? Nígbà tí wọ́n mọ̀ pé o súnmọ́ mi dáadáa, o ò lè defend me. Then, all right. O rò pé easy. For them to be saying this, behind every successful man there will be a brilliant, outspoken, courageous woman behind the man. Are you outspoken? Are you courageous? Are you brilliant? Can you talk? Now give me the good reason. See you feel it, Ajewumi. I just need one good reason. She can't talk again, you see? Oh! Abi? Oh, to the sorrow. I love you, I love you. Oh my. Ajewumi. Inú mi dùn pé mo bá ẹ pàdé. Inú mi dùn pé mo rí ẹ fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yà. Lóòótọ́, a ti rìn tipẹ́. Àmọ́ ìgbà tí mo ti rí obìnrin tó rẹwà dáadáa. Ó rẹwà ló bẹ̀rẹ̀. Àmọ́ kankan wà tí mo fi tayọ gbogbo àwọn tó kù pátá. Bẹ́ẹ̀ ni. Flattering bẹ̀rẹ̀ o. Kí ni mo fẹ́ flatter ẹ fún? I know what I'm saying. Really? And I know you know it. Ó ní ọpọlọ. Ó smart dáadáa. Ó ní ìgboyà. Yes. Tí o bá ní sọ pé ọ̀rọ̀ méjì àsọdùn, ìwọ fúnra rẹ̀ mọ̀ pé obìnrin tó bá ní ìgboyà ó ti ṣoríire. Nítorí ìgboyà wà lára òpó eléyìí tó ń dìndín bí àṣeyọrí dúró. And for long, I've been looking for a bold woman. Finally, mo rí ìyàwó tèmi. So why tí inú mi fi ní dùn? A jẹ́ pé bó ṣe ń ṣe ló ń ṣe mí náà. Ṣé pé bó ṣe ń ṣe kó ló ṣe ń ṣọ̀rá? Àdúrà àwa obìnrin ni pé ká fẹ́ ọkùnrin tó dángájíá, tí ò kì í ṣe òjò tí ò lè dáàbò bo ìdílé ẹ̀. And you are everything. You are smart. You are hardworking. You are intelligent. You are lovable. You are romantic. You are just everything. Thank you. Inú mi dùn pé mo pàdé ẹ, mo dẹ̀ fẹ́. Thank you so much. You're welcome. I will forever love you. I'll love you more. Àmì dẹ̀ gbàdúrà wípé láìpẹ́ láì jìnnà. Àti mi, àti wọ, àtàwọn ọmọ wa. Àjọ máa ṣeré bí. Àmì o. What? Kí ni? What? What's that? What's that? What's that?
I don't mean it more. Lily. I'm a boy. That's too expensive. You are just too playful. But I love you. Oh, baby, Hey, baby. Kade ma wo. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ gbogbo yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín ní ilé-iṣẹ́ yìí. Kò sí bí mo ṣe lè dúpẹ́ tó lọ́wọ́ yín. Mo mọ̀ pé Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín jù bẹ́ẹ̀ lọ. Nítorí tara tọkàn tara ní gbogbo yín fi ṣiṣẹ́. Olódẹ̀fà tó fi jẹ́ pé ilé-iṣẹ́ yìí òun ló fi jẹ́ kó fẹ́ dàbí ọ̀gá láàrin gbogbo àwọn ẹgbẹ́ ètò kò ní ìta. Alágbára Ọlọ́run iye oṣù ọdún tó wù kí ó lè jẹ́ tẹ́yìn náà bá decide pé ẹ fẹ́ lọ dá tiyín sílẹ̀. Mo gbàdúrà pé Ọlọ́run á wà pẹ̀lú yín bẹ́ẹ̀. Thank you so much. Ẹ ṣé gan. And secondly, ó ní ọ̀rọ̀ iná tí gbogbo àdẹ̀mọ̀ kékeré ṣe news mu. Bẹ́ẹ̀ ni pàápàá jùlọ ní àdúgbò tí a wà yìí níbi tí complain wà wà yìí. Ó ní aṣèrò yẹ pé the best thing ni pé káwa ibòmíì tí a lè try láti tún establish sí ìyẹn la fi choose Òṣogbo fún another production planet wa. Ẹ mọ̀ pa tí ń báṣẹ́ lọ́nbẹ̀ tí gbogbo adẹ̀ ti mọ̀ but ìgbà tí a máa bẹ̀rẹ̀ sí ní open láti máa ṣiṣẹ́ bẹ̀ la ò tí ì mọ̀ which is mo láyọ̀ àti sọ fún yín pé next month ò ní a máa bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀ official. Yeah. So mo ní láti fi bí sílẹ̀ láti lọ síbẹ̀ fúnra mi. Test run ló máa bẹ̀rẹ̀ bẹ̀ ní next month. Ìyẹn on the 14th of next month mo máa bẹ̀rẹ̀ sí ní test run bẹ̀ and I just have to be there. Mo fẹ́ monitor ẹ̀ fúnra mi. Mo kò bí o sí nǹkan tí mo fi ń ṣeré. Wọ́n ní ẹni tí ó bá dákẹ́ tààrẹ àbá dákẹ́ ẹ tó bá dẹ̀ sùn nǹkan àjóná. Thank you so much. Eléyìí ló máa fa tí àwọn àyípadà kéékèèké kan máa fi wà ní àwọn post kọ̀ọ̀kan tí ó wà ní ibi and that is the major thing gọ́gọ́gọ́gọ́ tí bí ti fẹ́ hold. Do you get that? Yeah. Mrs. Olelabu, you are not competent. A lot of things will get wrong. They complain láti ọwọ́ yín. Exactly. And me ò dẹ̀ lè tolerate them. Seriously. Don't say anything at all. Ó ti bọ́ nítorí pé mo ti promote yín sí deputy manager. Oh my God! Well done job, madam. To be sincere, kò sí nǹkan tó lọ bí tí a ò rí, and a lot of people náà ni wọ́n máa ń try láti commend àwọn èèyàn kọ̀ọ̀kan. You don't know them. We have complaint police. Tí anybody yóò tó dẹ̀ sọ̀rọ̀ báyìí. Ẹ wẹ́ sà, tí èèyàn bá fẹ́ kí nǹkan wo alẹ́ èèyàn mójútó ni. Ṣé rí finance ẹ̀yin máa mójútó lọ? Gbogbo tó bá jẹ mọ́rọ̀ owó mi ò lè fẹ́ lo mí sí bẹ́ẹ̀. Ọwọ́ yẹn ni kò wà. Ó fẹ́ tó o fẹ́ dún lórí ọ̀rọ̀ owó ní company yẹn yìí ni kẹ́ máa mójútó. Anybody ò ní dúró síbẹ̀ mọ́. You're welcome. You're welcome. Wọ́n ní tí o bá sí ọba nílùú kan ìlú yẹn ò kí tó. Wọ́n ní ìlú kí ìwà kò má ṣe kéde. Ìtorí ẹ̀ ló ṣe kẹ́rù pé tí bá kúrò mi ṣàwọn kébí máa ṣòfò. Ṣó dà bẹ́ẹ̀? Kò dà bẹ́ẹ̀. Ó ní mo ṣe wá rò wípé Àríkẹ́ Ajewumi aya Aransiola. Òun ló máa jẹ́ managing director fún iléeṣẹ́ yìí.
Congratulations, madam. I want you to support my beautiful wife. That's no problem, sir. You know she's very smart. And a lot of you will see you commend the Mary. And it's what I'm really taking my way home. Abi, mo date your daughter so you go she dada for you. Exactly, sir. So definitely, and you go to forward see be go je managing director. Abi, Abi, she koko wa be kan. No, not at all, sir. And sọ fún mi o ma Abi ẹ sọ ló pe Thank you so much. Thanks for me on here. Ọ̀gá, inú mi dùn gan fún ìtẹ̀síwájú tó ń bá lè ṣe yìí. Pẹ̀lú àgbéga tó débẹ̀ ní kọ̀ọ̀kan wá lè ṣe yìí. A dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí, a fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ yín fún yín pé ẹ mọ rírì iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan wá ṣe lè ṣe yìí. Ọ̀gá, ẹ ṣé, a dẹ̀ dúpẹ́. Ẹ̀yin ni máa commend effort ẹ wípé nítorí ẹ rí lè ẹ mú iléeṣẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ yín gan seriously and kò dé sí nǹkan kan méjì tó wù kó rí ẹ ti lọ́mú tó ti lọ sílé ọkọ ẹ ti ní ọkùnrin náà tó fẹ́ ìyàwó tí èèyàn bá níwà dáadáa ó ṣeéṣe kó má ní irú nǹkan bẹ́ẹ̀ so ẹ jọ̀ọ́ bá mi continue wá ẹ my beautiful pretty the most intelligent lady. I don't know, maybe you have something to say. I'm shy. Oh man, did you go? Nílé go kò lè wojú mi. Ẹ ṣé go. Thank you. Ọkọ mi ti sọ èyí tó pọ̀ jù nínú nǹkan tó yẹ kí n sọ. And èmi náà ní ṣàárẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín. Àmọ́ kẹ́yìn náà má ti torí pé mo jẹ́ obìnrin kẹ́ wá fi ọwọ́ padà mí lójú. Ẹ ní problem ọ̀sẹ̀ àwọn. Ẹ má jẹ́ ká ní kẹ́yìn náà wá bá ní problem. You know she's a very funny woman. She's a very funny woman. You don't consider láti sọ yẹn pé kí gbogbo ele. You say obìnrin nìyẹn náà ẹ mọ̀ kó bí òkè gbàgbé rẹ̀. You know that but won't be the other. Bó ṣe jẹ́ pé òfin ṣeré tó mi náà ní like ẹ kí n misunderstand the law. Please. Okay? Congratulations. Thank you, sir. Thank you very much, sir. My deputy manager. Thank you very much, sir. I promise not to fail you, sir. Oh, thank you so much. Yes, sir. I'll leave it to you, sir. You can go. We can. All right, sir. Madam, yeah. Congratulations. Thank you. Thank you. Thank you. Hey, congratulate me. Man, congratulate you, Lori Bet. I'm naughty. Fine. You're not parallel office me. Okay, Bashi. Ẹ lọ parí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe náà. All right. Ẹ má gbàgbé pé síìtì ẹ̀yin lẹ́ni ẹ̀yin lẹ́ ṣe dáadáa. Okay. Trust me. Okay, no problem. All right, thank you. Yeah. Come. What? Mrs. Omilabu. Ibi jẹ́ fún ọ́fíìsì ẹ̀. All right. You're not serious. Yeah. All right. Okay, baby. No. Decision mi láti fi rílé wá sílẹ̀ kí n fẹ́ Ajewumi. It's the best. Ajewumi ó bold. Ó wà courageous. Ó firm. Kò sí nǹkan tó ní kó ṣe tí ó lè ṣe perfectly. No. Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Today was hectic. Sorry, man. About mo tó ṣe mí. Ọ̀rọ̀ pé kò dé. Mi ò lè sọ bí ebi ṣe pa mí jọ. Please, go ahead by straight to the kitchen. And one person will get this. Yo. Ó funny, baby. Ìwọ tí mò ń bínú sí pé ó pè mí pé ó ti ń bọ̀ nílé. Wo, ó rẹ̀ mí mẹ́. I'm so tired. So mean ẹ pé o lè lọ sí kitchen yẹn lọ sí oúnjẹ fún mi. Mi ò ṣeré ó rẹ̀ mí gan. Bó ṣe ń bọ̀ yẹn wá ti yà ní tree wá dẹ̀ wá nǹkan jẹ ń bẹ̀. Ní tree báwo mọ̀ kí mi ò like gbogbo nǹkan rẹ́dẹ̀rẹ́dẹ̀. Nígbà tí mo níyàwó lé, báwo ni mo ṣe máa ronú kó mo fẹ́ jẹun ní tree? Please mo bá mi dápàrá tó má dá ẹ̀ go straight there kó lọ bá mi wá nǹkan tí máa jẹ. Baby, má stress rẹ̀.
Jókòó, mi ò lè ṣe anything mọ́ lálẹ́. I can't even get to the kitchen. Ìwọ náà lè wọ kitchen, kò ṣáà ṣe òwe èèyàn kan. So mi ni pé o lè lọ sí kitchen yẹn lọ sí oúnjẹ fún mi. Ah, ó rẹ̀ mí, ìjọba mi yọ bàtà mi jọ. Ìjọba mi tún bàtà mi jọ. Ó ti rẹ̀ gan. Ó sì wà lábẹ́ kó wọlé kó lọ change aṣọ ẹ̀. Bẹ́ẹ̀ kó shower. Thank you. Oh, oh man. Let's do that one time. I found love in a strange land. Morocco effective. Morocco modelo. Moya na titi mode mota. Kí mo fẹ́ ṣe báyìí? Ìwé lè ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ó dàbí mo ti dọ́kọ̀ délé dání mọ́. She isn't the girl that I used to know. My dear, table is set for dinner. Please come out. Sweetheart. Malude, malude. No, wait. Odeli lomo wale. Odeli lomo wale. Thank you. Baby, you took your time to cook this delicious meal. Exactly. O mọ̀ pé kò easy láti ṣe oúnjẹ tó dùn ni. Because lágbà tí wọn náà ti jókòó ni mo ti rí pé o ti ń feel ẹ pé ọkọ mi really try go. Inú ẹ dùn mi sọ pé oúnjẹ yẹn dùn àbí. Mo ń tàn ẹ̀yin baby. Ṣé bí mi ṣe máa ń ṣe fún ẹ? No, méjèèjì ó ti fẹ́ dàbí pokàn. Ráìsì tèmi ṣe kan. Exactly. Ọbẹ̀ ò kan, ráìsì ló kan àbí. Sórí ọbẹ̀ yẹn, ó ti strong jù fún ráìsì. Ọbẹ̀ ẹ̀bà lélẹ̀ kì í ṣe ọbẹ̀ ráìsì. Ọbẹ̀ ẹ̀bà ni mo lè ní sèṣì ráìsì. Ó dùn gan. Abẹ́ ṣe. Mo ṣe ṣe ìkòyé mi. Ọ̀kínú ṣàtìkún. Let's just enjoy it. Why now? Let's dress it now. Manage. What am I? Hurry. Let's go fine. Jẹ́ ká fi ẹlẹ̀. Èmi rò kó máa lè dé ọ̀dọ̀ sista mọ́ torí mi ní fẹ́ kó pẹ́ kó tó lè kó dé rárá. Bó ṣe rí mi ò rí pé mi gan ní dress mi ní pẹ́ rárá. Mi ò nílò ju 1 hour lọ. Okay, better. You know, it's a problem. All right, darling. Jẹ́ tètè lọ. Nísùúrù. Okay. Mi mọ reason tí mo fi gbàgbé. Àwọn wo ló ń pè ẹ́? Má worry, má worry. Mi mọ tó fà tí mo fi gbàgbé kíní. Kí ló tó fi sack Mr. Oyegun? Mo suspect wọn fún forgery and misappropriation of fund ni. And mi ò lè jẹ́ kán bà company jẹ́ mọ́ mi lórí. Mo ní kán máa lọ. And so what bẹ́ẹ̀? Ó yẹ kó inform me now. Adele jọ deliberate lórí nǹkan tá a máa ṣe. O kàn lè dédé decide bẹ́ẹ̀ now. It's not good. Ṣé mi ò lọ́pọlọ kankan lórí mi ni? Must I take decision from you every time? No. Mi ò sọ wípé o lọ́pọlọ. We are running a big organization. Tí a ní management board. Definitely if anything bad get wrong, then you go to management board. Ẹ jọ decide lórí ẹ̀ wípé okay ẹni báyìí ti ṣe. Okay àwọn nǹkan kan tí ẹ rí ń pa ẹ rí. Then a máa lè decide lórí pé nǹkan báyìí la fẹ́ ṣe fún nǹkan báyìí la ò ní ṣe fún. You can't just decide on your own or because of what? It's not making sense. Baby, àwọn wo ló ń sit round the table? Ṣé àwọn dìdìrín Mrs. Abilabu àbí Omilabu àbí kí ló ń láwọn ń jẹ? Ni a máa just sit round the table. This is a one-man business for crying out loud. We don't need people's idea. Tó bá jẹ́ ń pa ọ̀rọ̀ Mr. Oyegun. No. Ó mọ nǹkan tó ń ṣe dáadáa. Kò yẹ ẹ̀sìn. He's been working in that company for the past 15 years. Ó dẹ̀ bá bàbá mi ṣiṣẹ́ pẹ̀lú clean slate. Kò yẹ ẹ̀sìn. So he knows what he's doing.
What I'm trying to tell you is a man of proof and tested character. Not just ordinary person in that company that you can just make decision that I want to sack him one day. No. Excuse me. Longevity is not legality. Pé wọ́n pẹ́ ńbẹ̀ yẹn ò matter now. Wọ́n lè pẹ́ kéṣù gbé wọn lọ sí kó fẹ́ máa jalè. Ṣé máa dúró ni? Máa wò wọ́n kàn jalè àbí? Baby, courage without wisdom is nothing. Yes, what you want to try láti sọ fún ẹnìyẹn. You see, o smart, o mọ nǹkan tó ń ṣe, but tí yóò bá ti gba ọgbọ́n ọlọ́gbọ́n mọ́ tiẹ̀ problem mẹ́. Kí o tó lè accuse èèyàn, kí o tó lè sọ fún èèyàn wípé èèyàn ṣe nǹkan tí ò dáa. Then wàá ti ní evidences tó máa lè lò against ẹ pé yes, nǹkan tó ń ṣe yìí ó wrong. Evidence ẹ̀dá láti prove ẹ wípé ó jalè àbí láti prove ẹ pé nǹkan tó ṣe ò dáa kó tó lè sack ẹ. No. Are you saying I accused him wrongly? No, listen, woman. So, you are the boss there now. You don't take decision on your own. Me, I accuse you won't go wrongly. But I'm going to try lots of friends. How will you decide? It's fine. It's fine. It's fine. Oh. What is wrong with me? Madam ni ní sọ̀rọ̀ tó. Bóyá nítorí àwọn papers tán ní kí n kó wá tí mi ò kó lọ fún until the next day. Ló jẹ́ kán máa rò pé mo lẹ́bọ lẹ́rù mi. Mr. Oyego, I'm sorry láti sọ. Ẹ bá ti take time mi láti explain fún. Ẹ mọ̀ pé lójú ọmọ àdàbẹ̀ ni wípé ẹ ò ka oko. Àbẹ̀ ògo bóyá àṣẹ òun ò múlẹ̀ fún yín ni. You see, ohun tó rí lè ṣẹlẹ̀ gbọ́gbọ́n nìyẹn. Next time tí irú nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, ẹ̀yin ni kẹ́ tètè approach ẹ̀. Kẹ́dẹ̀ mú bẹ́ ṣe máa inform ẹ̀ kó tó di kó late jù. Please, ẹ jọ̀ọ́. Okay, I will do that. You know why I'm saying all this. Wọ́n ní ẹni tó lẹ́rù kò ní jẹ́ kó bàjẹ́. Tá bá sọ̀rọ̀ nípa management, tá sọ nípa organization, you know it very well. You know much and more about organization. Please, ẹ jọ̀ọ́ mi ò fẹ́ kí ẹni lo o kankan kó wà ní management level rárá bó ṣe lè wò kó mọ́. Nípa ti sack letter tó fún yín, ní òun ṣe problem. I'll talk to her. I might refer sack letter ẹ. So please, ẹni tó gbọ́n kò kí n kẹ́rù ẹ̀ sínú òjò torí kò sí kankan tó máa rí mú bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́. Ẹ ṣé ọ̀gá. Thank God. You understand me. Mi ò bínú. Ẹ sà, mo máa fẹ́ fi ojú yín rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kan. Rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kẹ̀. Bẹ́ẹ̀ni, inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè gbà mọ́ra. Mo fẹ́ kẹ́ lọ bá mi bẹ̀ ẹni kó má bínú. Onílé gíláàsì kò kí n ṣeré oko. Ẹni lọ́jọ́ iwájú kò ṣeré ìbọn. Ẹ jọ̀ọ́, mo máa business ní business yìí. Ẹ ti wà nínú ẹ̀ tipẹ́. Ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú bàbá tó bí mi kó tó di pé mi wà ní city. Please, ẹ má jẹ́ kó sú yín. Ẹ jọ̀ọ́. Ẹ ṣé, ìyẹn ṣe problem. Màá try láti rí, màá dẹ̀ bá sọ̀rọ̀. Ẹ ṣé gan ni ọ̀gá. Thank you so much. Mo appreciate it gan seriously. Okay, ẹ lè mọ̀ pé inú mi really dùn sí yín gan. Màá fún yín ní check kan jọ. Ẹ bá mi manage. Hello, baby. Báwo ni? Yeah, I'm fine. You won't come? What happened? I was in the midst of a particular transaction. To the take time go. I should shit on saying it. I thought as much. I mean, not to expect the latter. Yes. No, me only was limonale. Oh, really? But show bagwe pani party lola. Definitely, bo mo ke party e wa lola. No problem. Ma wa le lola. Oh, good.
Okay there. Yeah. I'm happy to soon, definitely, yes. All right, darling. You know I miss you. Yeah. Yeah. I love you too. All right. Odaro. Yeah, bye. As much. Ajé, dá mi lóhùn, time ti lọ. Ìgbà wo la fẹ́ débẹ̀? My baby. Má bínú. Time ti lọ. Ó jẹ́ kí n ṣe kọ̀ǹtọ̀ ọmú yẹn kójọ pointed nose. Say baby, let's go. Kí ni? Kí ló ń wá? Mo tún sọ̀rọ̀ ni. Kí ni? Nǹkan tí mo wà tó tọ́jú mi. Níbo? Síbẹ̀. You and this your expensive juice. Down jàre, wọ́n náà ló tún pè mí sí time tí ń lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Kí ni tí mo gbélé? Kí ló wọ̀ yìí? Why tó máa fi ń bí ìgbà ètò ọ̀dọ́? You are overwhelmed. Já lọ́jọ́. Overwhelmed pé kí ni? Ipò òṣòṣì, ipò òṣèrànù, níwọ̀n tó jẹ́ ìyàwó lé wọrú aṣọ yìí, inú ẹ̀ dẹ̀ dùn, kò make sense now. Rọra mú bóra náà, mo lighten up. Kí ni gbogbo gbélé? Kí ni tí mo gbélé? Kí ni gbogbo ilé ìbá ń sìn? Ohun tèmi ń kọ́lé tí mo ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ inú ilé. Àbí ó wá fẹ́ sọ di àbàṣà mọ́ mi lọ́wọ́. Èmi àtẹ́wọ́ máa lọ́ta àwọn ọmọ ọ̀tá yá máa ní pé àbàṣà. Fún èmi, hello, gẹ́gẹ́ bí ìyàwó lé, o ò lè wọ ilé tẹ̀lé mi. O ò lè wọ aṣọ ìtẹ̀lé mi. O ò lè wọ tẹ̀lé mi o. Àbí dọ́tọ́rọ̀ tó bá jókòó bá tí báwo lè fẹ́ jókòó. Ìgbà tí mo fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kẹtàn, ṣé o kẹtàn ni? Ẹni tí ò rí ẹ rí tó jẹ́ kó máa rí ẹ for the first time pé ìyàwó ẹ̀ dàtọ̀ ní ìyàwó ẹ̀ rí, wọ́n máa wù ẹ́ bí ẹni pé o mú kan àbí kí ni kò fẹ́ máa sọ. Wọ́n á ní pé sí ìyàwó ẹ̀ mú kan ni. Àbí jọ́ torí Ọlọ́run tí pọ́ọ̀sì tó di mí ó rè ó yá mọ́. Kí ni big deal? Àdìkọ̀ mú pọ́ọ̀sì. Stop ẹ bá ń gbé pọ́ọ̀sì stop ẹ. Kò fọ́ ní ìnà. Nígbà tí mo fẹ́ ṣé mo ṣe é ṣẹ̀ṣẹ̀ ní? O tún ní tìjú, o tún bẹ̀rẹ̀ o tún fẹ́ mú. Iwájú rẹ̀ gbogbo tó wà níwájú ni mo ti ń rí òun fọwọ́ bò. Jọ ohun tó lọ wá lẹ̀ mọ́ ẹ lẹ́yìn tó wà lẹ́yìn. Ṣé o mọ̀ pé bó bá ṣe ń bọ wájú ni tẹ̀yìn á máa ṣí ni? Ọ̀nà ọ̀dà tí òun tó wà lẹ́yìn òfin ní rí gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ kí ni kù tí máa ń pọ́nlé? Ọ̀nà ọ̀dà tí ò wá di àbàṣà. Sọ fún mi, ọ̀nà ọ̀dà tí ò dàbàṣà. Má mú ó rè é. Ó ti wà wájú yá tó mú. Mi ò mú kankan mọ́. Aṣọ tó wọ̀ sọ́rùn yìí àti gbogbo aṣọ tó wà lé èmi ni mo ra gbogbo ẹ̀ fún ẹ. Abẹ́ẹ̀kọ́ aṣọ pátí wọn rèé mo dẹ̀ ti rà á. Aṣọ tó bá wù mí ni mo lè wọ̀ lọ síbẹ̀ mo lè decide láti máa wọ aṣọ tí mo rà lọ́wọ́ wọn lọ síbẹ̀. Kò yẹ ẹ̀sìn lọ bó aṣọ yìí lọ wọ̀ kán aṣọ tó wà lé a ò wọ aṣọ yìí lọ mọ́. Kí ló ṣe ẹ̀gàn pàápàá? Kí ni gbogbo nǹkan tó ń sọ yìí sìn? Kí lọ bọ? Ó dẹ̀ ń sọ̀rọ̀ fọwọ́ gbáyà. Èmi ni mo ra kíní. Ká tó sọ̀rọ̀ méjì wà máa gbáyà. Mélòó láyà ẹ? Mélòó láyà ẹ? Kí ni gbogbo nọ́ńsẹ̀nsì yẹn gan pàápàá? Gbogbo aṣọ fẹ́ẹ̀kì tó rà náà àbànà ni mi ò dẹ̀ kí ń wọ̀. Mi ò kí ń wọ àbànà. Kí ni gbogbo wèrè yìí? Kí ni wèrè gan? Ó jọra ẹ lójú kí ni gbogbo nǹkan tó rà? Má ní ẹ lọ sún gbogbo wọn. Wàá mọ̀rú èyàn tí mo jẹ. Má jọ ẹ lójú. I'm tired of this. Kí ló dé? Á lè máa sọ̀rọ̀ sí mi ṣáú. Èmi egun ni o. Is it crime to be sexy? Ṣé kò rí mi bẹ́ẹ̀ kó tó fẹ́ mi ni? Ẹ máa máa sì règún, òun ló ń ṣe gbá, òun ló ń ṣàwọ̀. What nonsense? Kí ni gbogbo nǹkan tó rà náà? Kí ni gbogbo nǹkan ọ̀hún náà? Èmi ló máa mọ orú ìyàwó tóun fẹ́. Ká tó sọ̀rọ̀ méjì, a máa lóun ṣe kinní kan. Kí ló dé? Èèyàn kì í fọ́dọ̀wọ́ ni mo fọ́dọ̀wọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Ọ̀nà lọ fi ń fọ́kọ ni. Kí ni nǹkan òun náà nì? So full of himself. Orí, ó rà títí ó ra fake. Ó rà títí ó ra fake. Ó jọrọ ẹ̀ lójújù.
He's going to know the stuff I'm made of. Ọ̀gá, ohun rèé o, ohun rèé kò pé mẹ́ta, ohun rèé máa gbé ẹyọ kọ̀ọ̀kan ni, máa gbé lẹ́yọ kọ̀ọ̀kan, máa dúró lójú, kí ló dé? Gbogbo nǹkan tó rà rè, máa bẹ̀ jọ níná, máa wá fi owó mi ra tó wá mọ̀ pé èmi gan wà òkè, mo kàwé, mo ní ṣẹlẹ̀ wọ̀. Máa jókòó, máa mú wáìnì mi nígbà tó bá tún gbogbo ẹ̀ náà. No problem. Enough is enough. Gbogbo tó bá fẹ́ ṣe léde, mo ready fún ẹ. Ṣé ní bó kì í ṣe? Go ahead. Ó ń ṣọkùnrin. Máa ju ẹ lójú. Go ahead. Ajẹ́ gbẹ́sẹ̀. Kí ló jẹ́ kí ló rà? Ajẹ́ máa sáré sí rè fún. A máa sì rè egun tí máa ṣe pé àwọn bàbá ẹ̀ jalè. Ṣé òun lè rówó láyé ẹ̀? Àwọn ọmọ olè. Wọ́n ti jọ̀wọ́ gbogbo olú ọmọ òfò ọmọ bàbá òṣì. Ìwọ náà dẹ̀ ṣí pẹ́pẹ́ àwọn tó fẹ́ fi ẹmu sìgá ń sìn. Ó yá o gbogbo nǹkan tó ń jọ lójú náà rèé o gbogbo nǹkan tó ń jọ lójú rèé àwọn yòókù èmi mo kó wọn wá gbogbo nǹkan tó rà náà rèé tó fẹ́ kú wo ọmọ bàbá olówó gbó ó yá jọ láti ìsàlẹ̀ olùṣe máa fún mi ń kọ́ máa fún mi ń kọ́ olórí ìwọ náà jọ ó yá gbogbo wèrè tó bá fẹ́ ṣe kó wá ṣẹlẹ̀ lẹ́nu ní kọjọ́lá mo ń lọ mi ò fọkàn mọ́ mi ò fọkàn òṣì ká tó sọ̀rọ̀ òun lòún rà mi ò fọkàn mọ́ wo sórí máa jó ẹ lójú àwọn tí ò ní fọ́ tí ò lé ìkànnà ló lè máa pariwo mọ́ èmi kàwé ó mọ̀ pé mo kàwé mo wá jó ẹ lójú ṣó láwọn tí màá fẹ́ ẹni tó da jù ẹ lọ má believe pé wọ́n kọ́ tó da kan náà sọ gbàgbé àwọn mẹ́mí wà ń gbòòrò tó fọ́ ìjọ ẹ lọ tó máa gbé mi gègé báyìí how much my baby gbogbo ẹ̀yàn kọ́ náà sọ mi yẹn wà á mọ̀ pé wọ́n nìkan kọ́ ló wá ń sọ fílẹ̀ wà á rí wẹ̀rẹ̀ lẹ́nìí mo lọ ó ti tó you know what I'm just tired of you ó ti sú mi. Kí ló dé? Ó ti sú mi. I just have to go. My credentials. Kí ló ṣe? Mo kàwé náà. Ẹ máa ká tó sọ̀rọ̀. Láti máa sáré sọ pé òun ní kinní kan, òun ní kinní kan. I can't take it from him again. Where did I keep my credentials now? Certificate mi dà. Tèmi àti ẹjọ́ lọ gbà nígbà tó gbà. Kai, Bobo, you were very hilarious. Ó lè lò. Orúkọ mi ló wà ńbẹ̀, Ajewumi ṣùbọ̀ mi ló wà ńbẹ̀. Ó lè lò certificate mi. Ó ti mọ̀ pé ó máa frustrate mi, máa kẹ́rù mi. Ó wá fẹ́ mú certificate mi, ó lè mú. Ó yá sọ bí tó wà, kí lọ mú. Òun nìkan ni mo máa lọ. Nígbà tí mo rò pé it makes sense. Tèmi àti David jọ sọ̀rọ̀ ní Spain. Mo béèrè result ẹ lọ́wọ́ ẹ padà. Wọ́n ló jẹ́ kí n mọ̀ pé wà lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀sì ẹ̀. Mo padà lọ check ẹ̀ mo wò ń bẹ̀. Mo dẹ̀ pé David padà nǹkan tó wà nù ẹ̀. That is gbà tọpọlọ ẹ̀ yìí pé kí tó mọ̀ pé dáradára ìjọba ẹ̀ ló jẹ́. Box èwo lẹ wá fi ń tálùdù wèrè sí tẹ jẹ́ kó gùn tẹ fàágùn. Ẹ̀rọ tètè jí dèrò làwọn wí fẹ́rọ̀. Ẹ̀rọ jẹ́ kílẹ̀ ọmọ dèrò làwọn wí fẹ́rọ̀.
ṣebí tí di bàbá jẹ́ tán dólídì ló máa dà. Ǹtẹ̀rọ là ń wí fẹ́rọ̀ ní sùúrù ló ń gbogbo sùúrù ló gbà ó. Àyàngbẹ́ jáde ṣùgbọ́n ó bá sùúrù. Mo lè gòkè mo lè sọ ó bá sùúrù. Ọkọ mi, bọ́ọ̀sì èwo nú àwọn bọ́ọ̀sì. Mo gbé o! Mo gbé. Ṣùgbọ́n ọ̀sán títí ọlọ́ọ̀ni gbọ́. Àkìlọ̀ títí ọlọ́ọ̀ni gbà. Ṣìgìdì ló fẹ́ ṣeré lódò lọ́wọ́. Ó fẹ́ ṣeré lódò. Ọkọ mi, jọ̀ọ́ torí Ọlọ́run má bínú sí mi. Mo promise pé mo ò tún ní ṣe irú ẹ̀ mọ́. Má bínú. The thing is that I don't like your style at all. Me continue gbádùn ẹ mọ́ ara ni. Do you get it? Because I can't imagine raising my kids with a woman like you. That is it. Oh, lè dá ronú. Oh, bold enough. Oh, lè sọ̀rọ̀. Mi ò kàn like ẹ, mi ò a máa bá ẹ sọ̀rọ̀ nínú ilé, ó ti tútù jù. Ó ti tútù jù fún person mi. Ó tí mò ń try láti sọ fún ẹ mo dẹ̀ ti bá ẹ sọ. Láì mọye ìgbà o dẹ̀ ready láti change but no problem mo mọ nǹkan tí màá ṣe. Ọkọ mi láti máa gbọ́ ọkọ mi lẹ́nu mo dẹ̀ fẹ́ fi ojú. ṣé nǹkan tí mò ń bẹ sọ nìyẹn ṣé gbọ́ lẹ́nu má gbọ́ lẹ́nu ni nǹkan tí mò ń bẹ sọ àbí mò ń bẹ sọ̀rọ̀ common sense o ní common sense tó lè ronú you don't know the right thing to do at the right time you don't know what next to do. Why can't Joko? Why am I? Oh, my dear. Oh, the soccer come, my dear. Please come. This is what we can do now. Why can't I Joko? Sha. Kò lọ́rọ̀ tó fẹ́ sọ. Oh, bí mi lè rí pé báwo ni business mi ṣe rí. Oh, bí mi lè rí pé báwo ni income mi. Oh, bí mi lè rí pé ṣé àti ẹ lè rí iye báyìí ká lè fi ṣe one or two things báyìí. No. Èmi ò fẹ́ rú obìnrin bẹ́ẹ̀ nínú ìgbésí ayé mi. No. Ó ní bí mo ṣe plan ayé mi. Mo tẹ̀ tí wá rí báyìí ń sìn. So, for example, ṣe pé bí àwọn kan tẹ̀ travel out. Kí tó délé ilé àti dá oró. O ní lè sọ̀rọ̀ kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ gateman á máa kí ẹ wàá máa gbójú sílẹ̀ láti dá lóhùn o mọ bó ṣe lè lẹ́nu kí gateman pé good morning wọ́n á ṣe nǹkan tí ò dáa kò sí nǹkan tó lè sọ fún wọn àdẹ̀jọ́ ń gbé bí àwòdẹ tí ìfẹ́ra sílé wọ́n tọ̀tọ̀ bá fẹ́ra sílé ń tán kọ́ kí ló máa ṣẹlẹ̀ á kàn bí àwọn ọmọ ni wọ́n máa sọ pé òun ò lè ṣe nǹkan bá wà ní kó má wọrí kó fi sílé ayé ọmọ bá bàjẹ́ dànù èmi no mo ti rí bẹ́ẹ̀ mo dẹ̀ ti rí ọjọ́ iwájú mi lára ẹ̀ so for that mi ò lè dúró. I'm tired. I can't stand this anymore. I'm serious. Change. Okay, mo ti gbọ́. Don't disturb me, please. But I think I'm doing the right thing. Nǹkan tí máa ṣe ṣá ni mo ṣe don't even know what to do again. Ọkọ mi. Àṣetí yẹn bá ní nǹkan. Kò mọ iye àfi tó bá sọ. Tàǹdì rílé wa ni mo sọ pé kó mọ jọ. Tàǹdì Ajewumi tètè wá pọ̀jù tèmi lọ. Mo ti ṣe mistake. Nígbà tí mo fẹ́ yàwó tí mo ní ọmọbìnrin lọ́wọ́ tó jẹ́ ìpòrò rẹ̀ wà tó tutù tó dùn wò lójú tí mo sọ pé tutù tí mo wá lè dànù kí ló ń ṣe mí ṣebí tó mọ ò bá tiẹ̀ wùwà tó dáa ṣebí èèyàn máa péjọpọ̀ èèyàn máa sọ nǹkan tí èèyàn bá fẹ́ fún ni á dẹ̀ yí padà àbí tó bá jẹ́ pé mo nífẹ̀ẹ́ lóòótọ́ bí mo ṣe ń sọ ni ṣebí máa take time máa jẹ́ kó change kó tó dáa ìfẹ́ òun bínú náà táwọn aláìní ò love ọmọ yẹn I don't love I can't love ẹni máa dúró tó máa fi lè change
Oh, mà ti ṣàṣìṣe láyé mi o. Lílé wa máa bínú sí mi. Mo fi Ọlọ́run bẹ̀ jọ̀ọ́ má bínú sí mi. Ó ti jájó mi lójú. Ìgbà tí mo rí ọmọ tó tútù, ọmọ tó níwà, ọmọ tí Ọlọ́run dídí tàrí sí mi gẹ́gẹ́ bí ìyàwó, mo dẹ̀ tún wò ṣíṣú. Mo gbé oúnjẹ alẹ́ mi fọlọ́ngbó jẹ. Please, mo ti realize gbogbo mistakes mi. Please, I want you to forgive me. Jọ̀ọ́ torí Ọlọ́run. Mo rántí gbogbo àwọn nǹkan tí mo ṣe sí pátápátá. Kì í ṣe wòlíì tàbí onímọ̀ kan ló sọ fún mi pé kí n wá bẹ́ẹ̀. But èmi fúnra mi ni mo realize pé àwọn nǹkan tí mo ti ṣe sí ẹsẹ̀ yẹn ò dáa. And that is why I'm here. Please, forgive me. Please. Please. It's okay. Really, what? Thank you. Please, ma correct gbogbo mistakes we say. Mo promise láti love ẹ gan. Ìfẹ́ tí màá ní sí ń ṣe kọjá wípé o fine àbí o fine. No, I want you as my wife. Please. 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 Uncle, ẹ má jẹ́ kọ́rọ̀ mi sú yín. Ẹ̀wò tí ń sú èmi náà báyìí. Gbogbo ibi tí mo wá ṣe dé. Àwọn iṣẹ́ tó fi ń lọ mí bíi kí n ṣe nání, kí n nulẹ̀, iṣẹ́ àwọn PA, èmi, àwọn ọ̀tájú olórí burúkú, èmi tí mo ní BSc tí mo ní MSc, kí wá máa ṣe PA fọmọnú mi, àwọn ọmọ òṣìtọ́ ọmọ rẹ̀ sọ. Ẹnu iná ni ẹnu burúkú yìí ni ẹnu sọ́sọ́sọ́sọ́ òfò yìí. Gbé gbogbo ẹnu ẹ sọ̀hún. Mo fàyè ni mi lá o. Sọ́gbọ́, mo fàyè ni mi lá rárá. Olè òní MSc, òní BSc, dákun tó ná. Ṣé èmi mo bọ́ kó sátífíkẹ́tì jáde tí mo kàn án sí ni? Sọ fún mi, ṣé mo dáná sí sátífíkẹ́tì fún ọ ni? Ọwọ́ akọ lẹ́nu mi sí. Ẹni mi ń bẹ̀rẹ̀ Amẹ́ríkà PhD lórí ilẹ̀ nígbà. Tó bá bọ̀ wọn lọ́wọ́ ọ̀hún lè níbi ẹjí fún àpàtàkùn àrí. Ọwọ́ àtúnṣe ọ̀rọ̀ lẹ́nu, ọ̀ṣọ́ṣe ọ̀rọ̀ lẹ́nu. Tálájọ́ mi mo rò last bus stop ni tí mo wáyé. This is final bus stop. Ẹ kú ìdòkó alága. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ra. Sister Wumi. Ṣé mo pé wàhálà tó wà nílẹ̀ yìí lẹ́fà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀? Mo sọ fún yín, mo ní kẹ́ ẹ kó ahọ́n yín ní ìjánu. Kọ́lọ́run lè ràn yín lọ́wọ́. Ọlọ́run fẹ́ràn yín. Ṣùgbọ́n ẹ̀yin lẹ ń dí lọ́wọ́ láti lè ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín. Ṣé ẹ rántí àwọn nǹkan tẹ́ sọ fún mi nígbà tẹ́ wá síbi lọ́jọ́sí? Ẹ sọ àlá kan fún mi. Ẹ ní wípé ẹ bọ́ aṣọ ajé sílẹ̀ níbi tẹ́ ti ń bá ẹ̀gbìn jà. Mo jẹ́ kó yé yín lọ́jọ́ náà lọ́hùn. Mo ní aṣọ ògo lè bọ́ sílẹ̀ ní rònà. A tún fàdúrà jagun. Ẹ tún tẹ̀síwájú nínú ìrìn àjò. Ṣé ẹ rántí pé ẹ tún padà wá tẹ́ sọ fún mi wípé ẹ láàlá kan? Ẹ jọ̀ọ́ bàbá, ẹ jọ̀ọ́ yá mi ní àkàbà yìí kì í fi kágbá lómi. Ọmọbìnrin ojú ń kan mi. Ọ̀dà àrọ́jọ́ musolókù. Ṣé ọlọ́ọ̀fì kásẹ̀ ni? Ẹ sáré wá lò kíákíákíá. Sáré ọ̀wá lò. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Mọ̀ ń kánjú. Dúró sáré sùúrù. Ọ̀yá. Ẹ ṣeun. Kò ṣe é. Bàbá, kí ló tẹ̀ ń wò mí látẹ̀yìn bẹ́yẹn? Àbí àgbà mi ni tí mò ń wọ̀. Ẹ ṣe ń dojú délẹ̀ ni. Ẹ kí lọ pọ́n bẹ́ẹ̀ náà tọ́jọ́ lójú. Wo
ẹ̀yà àsìkò ṣe pàtàkì fẹ́mi o ṣe tọ́ba ṣe kẹ́ ọ já lọ. ẹ dúró ṣé torí ẹyá mi ládàá lẹ ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ tó báyìí sí mi kí ni nǹkan ọ̀hún kí ni wèrè tẹgbẹ́ wa gan tẹ̀ ń pariwo ẹjọ́ ẹgbẹ́ ládàá yìí kẹ́ máa lọ jàre tínú bá bí mi mo ò ní ká nǹkan kan lórí òkè yìí mọ́. ẹ mọ gbà pa aláìníkan ṣe ni ọ aláìníkan ṣe ni ọ orí wo tí n bẹ́ẹ̀ lè gbé àkàbà mi wákàtí 10 sísìn ó lè mọ rẹ nìkan tí ó tún fún ọ lákàbà mọ wò ṣe ń tọ́ba ṣe kí á torí ojú ń ké mi o. àsìkò yẹn á lọ torí mi ò mọrú ọ̀rọ̀ òṣì tẹ́ ń sọ jáde bẹ́ẹ̀ ṣe rí lọ́rọ̀ ẹnu yín ṣe rí lórí ládàá lẹ́sọ̀rọ̀ tó báyìí sí mi ẹjọ́ ẹ kó ṣì lọ jàre. lẹ́nu ẹ igi mú yóò sì gbà tó rán ọ̀dà máa yanjú yòókù. ẹjọ́ ẹ lọ jàre mo bá ṣe rí kí ni gbogbo nǹkan kékeré wọn máa sọ di kíní wọn rí ẹgẹẹgẹ. mo gbé ẹgbọ́n náà sórí mi ò pé ní ṣé bí màá tiẹ̀ bọ́ lẹ́nà kí n tó sọ̀rọ̀ burúkú sí bàbá yìí. mo ti dáràn báyìí mo gbé wákàtí 10 mo gbé. bàbá mò ń ṣeré ni mo ò bú yín bàbá ẹjọ́ ẹ wá bàbá ẹ ṣàánú mi ẹ padà mo dáràn yéé mo gbé o kí ni mo fẹ́ ṣe báyìí ọkọ alówà lóko ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo gbé o mo dáràn bàbá mo gbé ìsàlẹ̀ jìnnà bàbá. kí ló dé ẹnu náà ẹnu ìsá ṣé wọ́n ló gbé ládàá fẹ́ nìyẹn ni ṣé wọ́n ló gbé ìwọ lọ kàn ládàá fẹ́ ni. ẹ sì ń bẹ̀ mọ́. gbẹgbẹgbẹgbẹgbẹ tó ń jáde kí ni bá ṣẹlẹ̀ ẹlẹ́nu màrí màá sọ òsì. ṣé wàá rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan Ọlọ́run ti ṣetán láti gbé ọwọ́ yín sókè ó ṣetán láti jẹ́ kí ògo yín tàn fún aráyé rí bí mo ṣe máa ń sọ ṣùgbọ́n ẹ ní láti kó ara yín ní ìjánu solution tó wà ńlẹ̀ fún yín sìn láti ṣe òní pé kẹ́ ẹ lọ ní adé orí torí pé òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ. kọ̀kọ̀ tán ibo ló ti fẹ́ adé orí pásítọ̀ ó ti fa gbogbo adé yà tán báwọn bá gan báyìí nísìnyí wọ́n sàn tàdé orí wọn torí wọn ò lè gbadé lẹ́wájú rẹ̀ mọ́ kọ̀tán ibo ló ti fẹ́ adé orí ẹ máa wo àfikọ́nà rẹ bẹ àrán sí ọlá torí fún ara ẹ ló kẹrù ẹ jáde báyìí lé rẹ ọmọkùnrin yóò lé ọ agídí àtẹnu iná ló fi kẹrù lọ kẹrù jáde. mo ti gbìyànjú ó lé mi dànù bí ajá ni. onílé ọ. nígbà tí má padà mọ̀ ni mo gbọ́ kó ti níyàwó. ẹ bá gbọ́ bá sọ ṣe kò ní níyàwó ṣe yóò dá dúró ni ta ló dé dá dúró ní ayé yìí ta ló dé dá dúró kò sí ẹjọ́ kankan tó dé dá dúró kò sí kọ̀ọ̀kan mọ̀fẹ́ yàwó mi ni. ẹjọ́ Ẹkúndàrè ni kẹ́ bá mi bẹ̀. mi lè bẹ́ jáde má sọ fún jíjẹ́ ń bẹ wọn. ẹ má bínú alàgbà ta ló ń jẹ́ Ẹkúndàrè. ọkọ àárọ̀ ẹ̀ tó kọ́kọ́ fẹ́ ni kó tó lọ sọ́dọ̀ eléyìí ìyẹn ló ní kí mi ò tó lọ mọ́ bẹ kí ló dé gan-an. alàgbà ẹ má jẹ́ kó sú yín ẹ̀yin náà ni màá bẹ̀ torí iṣẹ́ pọ̀ fún yín láti ṣe kó má di wípé a máa gba àgbà tí àdúrà màá rọ̀ yín kẹ́ ẹ pé arákùnrin tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan yẹn bí a kẹ́ ẹ pè wọ́n papọ̀ kẹ́ ẹ bá wọn yanjú wàhálà tó wà láàrin wọn torí pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a ní nìyẹn o. dàlábùkù wájú ọmọ kékèké ó sọ fún dàlábùkù nígbà ẹnu burúkú tá à ń sọ fún ọ tá à ń sọ fún ọ pé kọ́ ọmọ kíkọ́ ẹnu rẹ̀ irọ́ ni ẹ dákun sá ṣé àlọ́ rẹ̀ mú abẹ́rẹ́ tó wàá rìn ẹnu ìpa fún ni kọ́ ọmọ fẹnu sọ̀rọ̀ mọ́ táwa gbé bíbí lọ́kọ́ ọmọ fi báyẹn sọ̀rọ̀ gbé bíbí lọ́gẹ́ ó sì pé nù ẹ̀ yẹ́s yọ búyàn nù lórí bíbí téyọ tọ́pátì rẹ̀ yọ tí ó pa á tí ó ọ̀fọ̀ ẹ̀ it's incredible. Ẹkúndàrè èmi ni mo ránṣẹ́ sí ọ inú mi sì dùn bó ṣe jẹ́ mi bọ́jọ́ bá ń jẹ́ ọjọ́ ojú ò ní tì ọ́ mo dúpẹ́ kọ́ pọ́n mi lé ẹ wá máa wo kò sí nǹkan méjì tí mo ṣe ránṣẹ́ sí ọ torí ọ̀rọ̀ owó àtìyàwó rẹ yìí ni mo fẹ́ ká parí ẹ̀kọ́ tán síbẹ̀ pátápátá kégbé ó regbé kégbé ó sì regbé bẹ́ẹ̀ bá parí eléyìí ń jò rẹ tún já mi àwọn Yorùbá sì gbọ́ wọ́n ní ọmọdé ò ní mú jẹ kó má lò fún o ti wá hà báyìí ọwọ́ ẹ lọ́rọ̀ kù sí dákun torí Ọlọ́run mo fẹ́ kó tán pátápátá kó mọ̀ sí jára rẹ̀ yín má kẹ́ ẹ mọ̀ síbẹ̀ sí tẹ́lẹ̀. ẹ ṣe sá mo really appreciate yín gan ṣe rí tí má sọ pé gbogbo nǹkan tẹ̀ ń sọ mi ò mọ̀
bí ẹni pé mo ṣàbòsí ni inú mi dùn púpọ̀ gan ṣe gan àmọ́ èmi àti Ajewumi a lè fẹ́ra wa mọ́ bẹ́ẹ̀ ni òun fúnra rẹ̀ gan mọ̀ mo lérò pé tó bá jẹ́ pé ẹ sọ fún pé nǹkan tí ẹ fẹ́ bá mi sọ tẹ́ fi pè mí rè ó ṣeé ṣe kóun náà ti sọ fún yín pé kẹ́ má wulẹ̀ dà mí láàmú rárá torí mi àti ẹ̀ ti jọ parí ọ̀rọ̀ àbí. ń gbọ́ wò mí. ṣe rí ẹnu mi mo lè sọ mo lè wí èmi ni mo lè sọ eléyìí èmi ni mo lè sọ tọ̀hún kò sí nǹkan tó máa ń fi lẹ́nu láti sọ ó ti fi bà gbogbo ilé wa jẹ́ tọ́ pátápátá kò sí ọ̀rọ̀ tí ò lè sọ sí mi àti àwọn òbí mi. orí burúkú wèrè aṣèrè àwọn ẹgbẹ́ wọ́n wá nǹkan táwọn ẹbí wọn máa jẹ kiri àfi kí wọ́n kẹ́gẹ́ sáṣọ kó ga pábí olórí burúkú látijọ́ tí mo ti dé kò sí yàtọ̀ gbogbo ẹrù tí mo gbà àrí kankan àfi kẹ́ máa fẹsẹ̀ gbálẹ̀ kiri olórí burúkú aṣèrè wèrè. Ajewumi mama kí ló ṣẹlẹ̀ ṣọ́kọ ẹ náà ló ń sọ̀rọ̀ sí tó ń sọ̀rọ̀ sí báyìí ohun tí ò tó máa ń bọ̀ àṣẹ́kù pé kí ni tẹ bá jẹ kó ṣẹ́kù ẹ ti bà ayé ẹ̀jẹ̀ kó lè ṣẹ́kù ṣe bẹ́yìn náà lẹ́sẹ̀ jẹni tí ò lè jẹ tí ò lè lówó tí ò lè ṣoríire màmá kí ló dé. Ajewumi kí ni. ṣé ó mọ̀ pé màá mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. máa ẹ̀ ṣé mi la jẹ màmá ajẹ́ nìyí ṣẹ́yẹ kì í ṣàjẹ́ ni ẹ ti sílẹ̀ ẹ tú sílẹ̀ ibi tẹ̀dé mú ẹ tú sílẹ̀ ẹ̀yin abiyamọ ayé ẹ bá mi túbọ̀ bọ́ yìí sílẹ̀ wọ́n ti bá yí ẹ jẹ́ màmá ẹ tú sílẹ̀. Ajewumi màmá sọ̀rọ̀ balẹ̀ jẹ́ ìjà yá máa parí. màmá ẹ fẹ́ gbọ́ ìjà yóò lè parí kò lè parí Ẹkúndàrè gbọ́ o ọjọ́kọjọ́ tó bá fi ẹ́ bẹ̀ mí tí mo bẹ̀bẹ̀ kí n má ṣoríire mọ́ láyé mi ọjọ́kọjọ́ tó bá wá mú èmi náà tó wá fi bẹ́ẹ̀ tó o dẹ̀ gbẹ́bẹ̀ àti wá akẹ́ bí ẹ máa ṣọ́kù ni. bẹ́ẹ̀ ni màmá àrò ti rọ ọmọ. bẹ́ẹ̀ ni ó dẹ̀ mọ̀ pé mi fi Ìyábàdàn bẹ́yàn kankan ṣeré ó náà jẹ́ ní o òun ló ń ba ayé mi jẹ́ o òun ló ń ṣe mí o kó sí tí ò sọ̀tàn bọ̀ èmi dúpẹ́ fọlọ́n lé nìyí o Ìyábàdàn tó pè lájẹ́ lánàá òun náà ló sọ èmi dìbò mo ṣe dà lé nìyí o èmi ti ní ìyàwó ti tèmi ìyàwó alálùbáríkà ìyàwó tó yẹ pé tí máa sọ fún pé jókòó síbẹ̀ yẹn ó máa jókòó ni ibi báyìí ni ó sọ̀rọ̀ sí ó máa sọ̀rọ̀ síbẹ̀ ni ó mọ bọ́n ṣe ń bá ìyá ọkọ sọ̀rọ̀ Ọlọ́run ti pèsè ìyàwó tèmi fún mi Ọlọ́run á pèsè ọkọ títí wọn náà á pèsè fún wọn. ó ti rí mari. láti gbà o àwọn tó pè ń gbé gẹ́gẹ́ bá mi ṣe kó mọ lágbára Ọlọ́run jẹ́ kí n bá tèmi. Ẹkúndàrè jọ. kí ló fẹ́ ṣe owó náà ní fẹ́ dì mí mú láṣọ nígbà tó ń ṣe kó fẹ́ ṣòfò nígbà tí òun ṣe pé bóyá ò ní fẹ́ ṣoríire wàá fẹ́ ṣoríire fáwọn òbí ẹ̀ ó mọ̀ kí tó máa fọ ọkọ mi máa ṣòfò ni wo sà ẹ ṣe kan sà. mo gbé mo dárò òǹkú ẹ̀ráyé mi báyìí mo torí pẹ́nu mi gbà mo lè sọ ara mi kọ́ má fi lọ̀ mí mo sọ̀rọ̀ àmì di paramọ́lẹ̀ tó ní kó má fọ̀rọ̀ wọ̀ sí lọ òun àṣé bí mo ṣe ń kọ ẹ̀gbin ni mò ń kọ oore bí mo ṣe ń mú ẹ̀gbin dànù ni mò ń mórè dànù ẹ wáyé mi àgọ́ ayé mi ti bàjẹ́. ìwọ kọ́ lọ́wọ́ sọ fún ẹ àwa gán ti mọ̀ pé ayé rẹ̀ rí lóde àwọn obìnrin òkè mẹ́sì nírú ti tẹ́ ó nígbà tó ń débẹ̀ wọ́n pè ní gbọ̀n inú ilé ara mi gangan làbùkù ti kàn mí inú ilé mi gangan àbùkù sì wà ó sì kàn mí bẹ́ẹ̀ lájú bọ́ mẹ́sì máa pọ́n mi tó tí máa pọ́n mi lé gbogbo gbà sọ́tán orílẹ̀ ayé rẹ̀ báyìí ẹnu ìní sọ́sọ́sọ́sọ́sọ́ ẹnu màrí máa sọ màrí máa wí irú rẹ̀ sì pọ̀ báyìí ń gbòòrò ṣùà tó jẹ́ kí ẹnu ara wọn fi báyìí ara wọn jẹ́ dákun kí ló ṣe fẹ́ sọ̀rọ̀ rẹ báyìí. ẹ bá mi bọ́kọ mi. kí n bọ́ ọbẹ̀ ẹ̀ tí mo ṣe nǹkan sọ fún mi ọkọ wo ló fẹ́ fẹ́ nìsín. láyé tá a wà ọkọ wo ló wà ń ta tó jẹ́ pé tó fowó rà gan-an ló kọ́ tí ń pe ọkọ. bẹ́ẹ̀ ni àbí ọ̀tọ̀ òkú rẹ ní ọ̀fìn ọ. ẹ bá ti ṣe ìburúkú ẹ
ẹgbẹ́ mi ọkọ ẹ̀ ṣàánú mi ayé mi ti bàjẹ́ o mo ti dárò. Ntẹ̀rọ là ń wí fẹ́rọ̀ ní sùúrù ló ń gbogbo sùúrù ló gbà ọ́. Àyàngbẹ́ jáde ṣùgbọ́n ó bá sùúrù. Mo lè gòkè mo lè sọ ó bá sùúrù. Kángo bó bẹ́ gbóyè akángo síbi kan. Mo lò ní sùúrù ló lọ ń bọ́bọ́ ṣọba o. Ó ní sùúrù ló lọ ń gbogbo. Ṣùgbọ́n ọ̀sán títí ọlọ́ọ̀ni gbọ́. Àkìlọ̀ títí ọlọ́ọ̀ni gbà. Ṣìgìdì ló fẹ́ ṣeré lódò lọ́wọ́. Ó fẹ́ ṣeré lódò. Eré ẹ̀tẹ̀ ló ń wá. Ìjó ẹ̀tẹ̀ ló ń jó. Ẹ má bà wí, ẹ má bà jà. Ó máa tó dé gbà látẹ̀ o. Ó bá dé gbà látẹ̀ akáwọ́ mọ́.